ojúmọ́mọ́ olówó ń gbówó aláṣẹ ń ṣẹ́rí èjì gbọ̀ngbọ̀n wúlẹ̀lẹ̀ jíjí mojí mo bá gúnugún lórí àjèrè yìí dẹ́ jíjí mojí mo bá jìgbò wọ̀nà lórí ọ̀pẹ yẹtẹtẹ jíjí mojí mo bá ẹyin jẹ́gẹ́jẹ́gẹ́ lọ́rùn kòtò jíjí mojí mo bá káràǹkátà lórí ọmọ lárèrè ìjọ́dèjì ọ̀wọ́n Ifá ní kí ní dún yùmùyùmù tí ń kun yùmùyùmù lórí àpáta àpàràǹsálà wọ́n ní ajé ìní dún yùmùyùmù ọ̀la ní ń kun yùmùyùmù àkóńkó tán ohun ọ̀rọ̀ nífẹ̀ẹ́ ire gbogbo lóde ìsàlàyé lórí àpáta àpàràǹsálà Ifá ní kí ní dún yùmùyùmù tí ń kun yùmùyùmù lórí àpáta àpàràǹsálà wọ́n ní ikú ìní dún yùmùyùmù òfò ní nkún yùmùyùmù ọ̀ràn àjogún bí gbogbo lóde ìsàlàyé lórí àpáta àpàràǹsálà àtìrẹ àtọ̀ràn wọn a máa ju wọn rìn káyéká èyí òwú ni ńlá gbé o ẹni abáfẹ́ tó ńlá àwọ̀ ọ̀tọ̀ ire mọ̀mọ́ lèmi ń wá ní tèmi ire ni màá fọwọ́ fà ìwọ ńkọ́ èmi lọ́ fọwọ́ rẹ̀ fà o ìmọ̀jíire obìnrin òrìṣà. ajá kú ajá ò lè gbó àgbókò àgbòlé kan ìran ajá kú ajá ò lè gbó láyé àgbókò àgbòlé. àlàáfíà gbogbo wa wà. sọ sí wàhálà. Ọlọ́run jẹ́. òkú àṣeyọrí Elédùmarè mo dúpẹ́ o. ojú òtí ọ̀dọ́jọ́ tì mí. òkú mi káàbọ̀ òkú àṣeyọrí mo kú oríire. èmi náà rí ọmọ mi ti jáde iléèwé gíga èmi náà di ìyá akọ̀wé nù mo ti di ìyá akọ̀wé. káàbọ̀ ọkọ mi. Màámi ṣe lóúnjẹ ni. oúnjẹ ń bẹ. Ebi ń pa mí ó ti pẹ́ tí mo ti jẹ oúnjẹ yìí. má bọ̀ wá lọ jẹun máa bọ̀. aláṣẹ ń ṣẹ́rí èjì gbọ̀ngbọ̀n wúlẹ̀lẹ̀ jíjí mojí mo bá gúnugún lórí àjèrè yìí dẹ́ jíjí mojí mo bá jìgbò wọ̀nà lórí ọ̀pẹ yìí. ṣé kò sí o. ẹ mọ̀ bínú ṣe ṣe rí orúkọ tiwa ní Adéyẹmí ọmọọba ìlú yìí Àrẹ̀mọ ọba ìlú yìí. ṣé lóòótọ́ èmi náà ti rí lára yín pé ọmọọba ni àti wípé mo máa ń sábà gbọ́ orúkọ yẹn dáadáa. Nice. ẹlẹ. orúkọ tí ń kọ. orúkọ tèmi ni Dóyin. Dóyin. bẹ́ẹ̀. ẹ mọ̀ bínú agboolé wo ni. agboolé alágbẹ̀dẹ. alágbẹ̀dẹ ṣé kìí ṣe agboolé ti mú lórí ìyá kan ìyá àwọn orí ròmùròmù ọdúdú ọjà pẹ̀lẹ́ olójúgúnlẹ̀. mọ́mì mi nìyẹn. ìyá yín nù. bẹ́ẹ̀ ni. yóò ń gàrí nù. ìyá òun dáa pọ̀ kódà nígbà míì bí n bá ń lọ ìyá òun ń ṣe mí lálejò. ẹ ṣé gan ni ẹ ṣé ẹlẹ́sìn. ojú yìí ó ṣàyè sí mi. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo ṣẹ̀ṣẹ̀ dé láti school ni so nǹkan tó fà á ni. àwọn náà ṣe parí ni. ṣé lóòótọ́ ṣe parí ni. pé ẹ̀yin náà kàwé gan. Please, can I know your discipline? Kí ni ẹ sọ? Ó lóun fẹ́ mọ ìtìmọ̀ lápọ̀nlé sí. Ẹ̀yin ò kéré ní pé ẹ ṣàlàyé fún wọn. Ẹjọ́ mọ̀. Ìyá yín, wọ́n mọ̀ kí mo lápọ̀nlé la. Bẹ́ẹ̀ni, mi ní pẹ̀lú onídùbúlẹ̀, mo lápọ̀nlé la. Olórí mọ̀ pé mo lápọ̀nlé la. Wọ́n kọ́ mẹ́, wọ́n gbẹ̀kọ́. Èmi gan rí, in fact, gbogbo behaviours ní pátápátá mo ti rí lára yín pé ẹ kàwé jù. Ẹ wò èmi fẹ́ tètè máa lọ torí pé ibi tí mo lọ ó wà very very important so a máa ríra later ṣe gbọ́. Dóyin mọ̀ bínú ọ̀rọ̀ tí ìjábẹ kan nígbà tí mo kàwé tán torí ìlú wa iná mo ti kàwé. Nínú ìlú yìí. Ìlú yìí mo ti kàwé. àmì SS. ẹ wò ẹ ní láti sọ òyìnbó.
ìlú àyè mo ti kàwé gbàgbé mo kàwé tán ó ní wá sọ fún mi pé o pẹpẹ sí o kí n lọ mú ìyàwó wá o ní tó lọ́kọ o kábíyèsí gan-an ní ìmọ̀ mọ́ pé orí adé mọ́ ń sunkún o kábíyèsí wọn ò tí ì ra ẹ̀ tó wọ̀n mí àwọn ọmọge pọ̀ ń lu yìí kódà ẹnìkan tiẹ̀ wọ̀ yín mọ́ ń sunkún sí lọ́rùn ni mo nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n ní gbígbé sin elédùà mo dúpẹ́ o mo ti wá rí ẹni tọkàn mi yàn. lóòótọ́. bẹ́ẹ̀ ni Adédọ́yìn ni. ẹ ṣe rí gbogbo nǹkan tẹ̀ ń sọ látàárọ̀ rí yé mi mo understand nǹkan tẹ̀ ń sọ àmọ́ ṣe rí nǹkan tẹ̀ ń sọ yẹn ìyẹn ò tẹ̀ tí ì bá mi for now ìyẹn ò sínú budget mi ṣe ti gbọ́ àmàrà má máa sí ìyẹn later bye for now. aya rẹ mọ lóyún aya rẹ mọ olúwa mi ń lọ ká mọ̀ lọ. ayédáadé ni àmọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùà ni àwọn alálẹ̀ ló wà iná ọ̀rẹ́ wa ẹ̀dùn ẹ̀yà yín o. ìyá mi ládé yìí o ìyá gbé sọlẹ̀ kéré. àkàfẹ́ ta kọ́ yìí. ìyàwó ládé kìíní mọ̀ tí ó ti ń bẹ̀. ọjọ́ ń tà náà. ìyá ayé sọlẹ̀ sílẹ̀. olóyè àkàkẹ́ta rí. I see. That is ṣé ẹ fi pé ibi náà dẹ̀ tóbi bíi àwọn méjì tẹ̀sí. eléyìí tún wá kéré nínú gbogbo ìta ní bẹ́ẹ̀ bá fi ṣe dáadáa sí láti mara wa sí. tó tẹ gbé wa ń ẹrù tí ń bẹ ní àyín mọ́tò yìí ò ní kó tán. ó lè gbà kó tán. ìyẹn fọ́ nìkan ṣé bọ́ká yẹn la máa wá fi kọ́ńtínà ló máa wá kó wọn. Excuse me, is this also a store like the place we're coming from? Yeah, it is. kárí. nǹkan tó ń béèrè lọ́mì ni wípé ṣé store ni ibi ibi tá a ti ń bọ̀. mo ṣe mọ́ ní kẹ́ ẹ mọ́ rà mọ́. àkàlà ń pè é ibi tá à ń kó àwọn èrè oko wá sí ní à ń pè láàkà àkà ló ń wò ó. in fact baba ọ̀dọ̀ yín sìn lèmi gan ṣe mọ̀ pé store àkàlẹ̀ ń àkàlà ń pè é. ajẹ́lẹ̀ abẹ́rẹ́ ò máa sọ àrán gbé o òǹṣòwò mọ́jà náà gbẹ̀yìn ọjà kẹ́yìn ṣàná pẹ̀kú òǹṣòwò owó ní. baba ẹ̀fọ́ nìkan máa ń like idiom sí anyway ìyẹn ò ń ṣe problem. olóyè ọ̀tún lukosi ẹ jẹ́ kó máa yẹ ajẹ́lẹ̀ pé yóò fáwọn olóyè ní nǹkan o àgbà nǹkan o. ó di dandan nítorí bá gbàyàn lákòókò ó gbọ́dọ̀ sọ lóyìn àwọn ekéni àbí òyìnbó. Anyway kò sí problem pẹ̀lú yẹn tó bá jẹ́ ẹ̀tọ́ tí tá bá ti dé di mọ́tò. máa fún wa ní. àwa ni ìlú àwa tá a dúró ìlú. kò sí ẹni náà tá a bá ní ó dé ló dé bá ní kò ní lọ bẹ́ẹ̀ ni n ta bá rí n ta bá yà rí. ẹ jẹ́ ká padà sí di mọ́tò adé fún yín. irú pálapàla wo nìyẹn olórí yẹn gan kí ló gbé mi kí ló ṣe kí ló jẹ́ tẹ́nìkan ò jẹ́ rí ó jẹ́ wà gbogbo èèyàn ó gùn wọ́n gàlè ẹ wò tó bá lóun gbójúlé nǹkan èmi náà láwọn tí mo máa fẹjọ́ ẹ̀sùn tó máa bá wí dáadáa. ó wá sọ́ra rẹ ẹni tí ò tó ní náà tó lóun ó dènà dé ní lọ́rọ̀ rẹ àjẹkùn ìyá lọ́ọ́ jẹ ìwọ gbórí lára ò fẹ́ lọ sọ fún olórí pé n tó ṣe ò dáa nìṣó ń bẹ̀. tiẹ̀ dúró náà tí kò bá wọ́n tó bẹ̀rù ṣé kò yẹ kó tó ṣáájú irú rẹ lẹ́nu rẹ sí olórí báyọ̀ bá tiẹ̀ wá bẹ̀rù olórí ọ̀ sì bẹ̀rù orí adé torí ọlọ́run. orí adé wo tó bá lóun burú èmi náà láwọn tí fẹjọ́ rẹ̀ sùn èmi náà ní kò sí nǹkan tó lè ṣe fún mi tani kí ló lè ṣe fún mi kò sí nǹkan kan. ó tiẹ̀ dáa báwọn n tí mo bá lẹ́nu yín gan lọ́dà ọ̀rọ̀ tí mo bá lẹ́nu rẹ̀ gan lọ́dà àwọn tó fẹ́ lọ fẹjọ́ mi sùn gan-an ni mò ń retí kọ́ lọ fẹjọ́ sùn kí ni ẹ jẹ́ má dọ̀bálẹ̀ fẹ́ mi ẹ má fọ oògùn kúnlẹ̀ fún mi o ẹ má sì kúnlẹ̀ pa mí o ìkúnlẹ̀ yín ọ̀ràn kankan tọ̀sọ́mọ rẹ̀ àbọ̀ máa fi ọwọ́ wá mi ṣé ìyàwó rẹ̀ òròyìn fún ohun tó ṣe ni ìyàwó òfò ìyàwó àdánù ìyàwó kárí ilé kárí ọjà tó ọlọ́run fẹ́ ìyàwó gbogbo ayé orógbòdì ẹ lọ́jọ́ ọbẹ̀ mọ́ ọ̀bẹ̀rẹ̀ tó
sùn dọ́jà ṣé a máa yọ́gbọ́n olówó rẹ̀ amúrọ̀jà rẹ̀ tà ìwọ wá rí nǹkan gidi lójú ara rẹ̀ nù ńlẹ́fùrù kọ́kọ́ ọ̀bẹ mi jà ẹ̀mí rí ògbé èmi náà ti gbọ́ pé Ọlọ́run lérí òlé kàkàkiri pé n tó fojú mi rí mo kọ́kọ́ wá bí kí n wálé kí wọ́n fẹjọ́ sàwọn tó ní ọ ní kí n tó kú ọ̀dànù bí èlùbọ́ bẹ́ẹ̀ ni mo sọ torí mi a máa bá yẹn gbèmí a sì máa fẹjọ́ sùn kí n tó na alájà máa máa fẹjọ́ rẹ̀ sùn. ẹ̀gbọ́n èmi náà wá ẹjọ́ mọ́ dọ̀bálẹ̀ fẹ́mi ọ̀rọ̀ dọ̀bálẹ̀ kan ọmọ yín ni o ó ní ká ẹ̀bẹ̀ tẹ́ ẹ̀ bá fẹ́ fojú sunkún rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín bẹ́ẹ̀ ni mo sọ tẹ́ ẹ̀ bá ti fẹ́ fi ojú sunkún rẹ̀ ní ká ẹ̀bẹ̀ ìwọ lórí mọ̀ lọ́ ọkọ ìyàwó wẹ̀rẹ̀ wọn lọ fẹ́ ìyàwó kárí ilé kárí ọjà ìyàwó òfò tí ò ní bọ́ wáyé ń gbọ́ mi ìyàwó ọmọ sàǹfààní táyọ̀ sọ̀fọ̀ dànù tí wọ́n wá ń lérí mẹ́mi wọ́n ọjọ́ sórí ara ẹ̀ kọ́ mọ́ bá kún kéke tó yẹ ẹyẹ ẹ̀bẹ̀rù ní tọ́jọ́ èmi ò ní jù bá ń lọ tó wọ́n pàdé mi lọ́nà tọ́lọ́kọ̀nà tí wọ́n rìn wọ́n ránṣẹ́ tí ọ̀fẹ́ jẹ́. ìyàwó ẹ̀dàkùn ọmọdé ní í ṣe olórí ẹ̀dàkùn. ká sọ fún ọ tó. sáàkì o ọmọ ọba ẹ kú rìn o ṣé o. ẹ jọ dóyin mi mo bèrè. adédọyìn ọmọ mi ẹ̀yin bẹ́ẹ̀ ń lè. ẹ jọ ṣé mo lè rí. kí n pè wá ń bọ̀. adédọyìn o. ẹ mọ mi. wọ́n bọ̀ lẹ́jọ́ pàtàkì lánìí. ẹ pẹ̀lẹ́ mo máa ń gbórúkọ yín dáadáa pé ẹ̀yin ni Adéyẹmí ọmọọba kí ni kọ́ tẹ́ fẹ́ lọ́wọ́ mi. èmi ọmọọba Adéyẹmí ni. mi ò ráyè tiẹ̀ àti pé kí ló ṣẹ̀yìn méjèèjì tẹ̀ ń ranjú àbọ̀wá bá lọ rẹ̀ màámi mi ń láìkí ẹ o mi ń láìkí ẹ ṣé ń gbà tẹ́ sọ fún mi pé kí n dúró pé kí n ràn yín lọ́wọ́ ṣé torí nǹkan rádaràda ilé ṣe ní kí n dúró ni mi ò nífẹ̀ẹ́ sí o mi ì dẹ̀ fẹ́ kẹ́ ẹ múnú bí mi. Adéyẹmí ọmọọba ìlú ọmọdé. màámi ẹ wọ ẹ fọ̀rọ̀ ọmọ balẹ̀ sórí ìwọ tiẹ̀ ọjọ́ tí mo bá tún rí ẹ ń bí Ọlọ́run máa tẹ́ mo promise ẹ o máa tẹ́ o let today be the first and the last for you to come to my house and disturb me please excuse me. kàwé Adédọ̀yìn. àrẹ̀mọ ẹ pàṣẹ fún ká lọ rúbọdè. bá mi bá sọ̀rọ̀ kì í ṣe pé kò sí ọmọge mi nílùú yìí ṣùgbọ́n àtijọ́ tí mo ti rí ìfẹ́ ti wà lọ́kàn mi ọmọ olóhùn bẹ́ẹ̀ lù yìí ọmọ ọlọ́rọ̀ bẹ́ẹ̀ lù yìí ọmọ àwọn òjò ń bẹ́ẹ̀ lù yìí ṣùgbọ́n wọn ò mi bí Adédọ̀yìn ìjọba ń bá sọ ìjọ. mi gbọ́ ọmọ mi ń bá sọ yóò sì gbọ́ èmi mo bì ó bì dandan kó gbọ́ sí lẹ́nu ń bá sọ sákì ìforí adébẹ̀ yóò gbọ́ ẹ mọ̀ wo lẹ o ẹ rárá o. lẹ́yìn ará alẹ́ agbóre adéyanjú o ará alẹ́ adéyanjú. òyìnbó wa. ajabu yìí jẹ ni. Why do you allow the rat to bulldozer your teeth? Sorry. First of correction. It's not bulldozer teeth. It's caterpillaring. Sorry, dictionary. Kábíyèsí ilẹ̀ wa. Àwọn náà ṣiṣẹ́ pẹ̀lú owó ọrọ̀ ajé ilẹ̀ wa. Èrè tá a wá rí níbẹ̀. Oh my God. La ní ká máa pín fún agboolé kẹ̀kan gẹ́gẹ́ bí ẹ̀tọ́ wọn. Èyí tí wọ́n á ṣe tagboolé yín la wá fún yín. Ẹ ṣeun. Close up, close up, close up, close up. Oya, oya. Father! Son! I'm bringing the snake from the hand of the pocket. Fla. Ọ̀rẹ́, ẹ̀tọ́ ti ń rè. Ok, ẹ ṣeun. Ẹ bá kí ikú bàbá yèyé o pé wọ́n ṣe ewu o. Àwọn náà wà dúpẹ́ lọ́wọ́. Ẹ ṣeun.
the king? I buried the king. I buried the king. Son! Father! My shoe! No, your canvas. Why did you wear my shoe? Send sofa. Oversize. I buried it for you. I buried you too. Sorry. Màámi, tẹ́ bá ti fẹ́ nǹkan lẹ máa bẹ̀rẹ̀ sí ní kí mi ní mẹ́sàn-án mẹ́wàá. Màmẹ́, kí lẹ tún fẹ́ lọ́wọ́ mi o. Torí pé bẹ́ẹ̀ ṣe ń kí mi yẹn ń ṣe lórí mi ń dìde jẹun. Ǹjẹ́ wá dáa ládùúgbò wàhálà tí mo ṣe lé ọ lórí kí má wá jèrè. Ẹlẹ́dàá mi ò ní jẹ́. Agbára Ọlọ́run yín lẹ máa jèrè mi. Torí wípé àwọn Yorùbá máa ń sọ wípé ọwọ́ tó bá ṣẹ́gun sí báyìí ló máa ń jẹ. Tó ṣe bí òwe màmí, mi tó wé pa wájú yín o. Ẹ̀yin tẹ́ ṣe wàhálà lórí mi náà lẹ máa jẹun mi lágbára Ọlọ́run. Ó wọ kí n jèrè. Torí ọ̀rọ̀ bí mo bá ṣe wá fẹ́ jèrè rẹ̀ ọwọ́ ẹ̀ ló wà. Bíi ti báwo? Torí ọ̀rọ̀ Adéyẹmí ọmọ bá tí mo bọ̀ sọ. Màmí, ṣé torí ọ̀rọ̀ rádaràda yìí? Ó lẹ́ ṣe tètè jí mi láàárọ̀ yìí wípé kí n tètè lọ wẹ̀ o. Ẹ lọ́rọ̀ tẹ́ fẹ́ bá mi sọ òun. Ẹ̀rí mo kò sáré wẹ̀ pàápàá pé kí ni màmí fẹ́ bá mi sọ pé màmí tún ti ní ọ̀rọ̀ gidi kan tó fẹ́ bá mi sọ. Àṣé kì í ṣọ̀rọ̀ gidi ẹ wò màmí. Èmi ò fẹ́ o. Mi ìfọ̀rọ̀ tẹ́ gbé wá láàárọ̀. Jẹ́ fi kíni kan yìí. Sórí tó bá fẹ́ Adéyẹmí ọmọọba. Adéyẹmí yóò pọ̀ ọlá sí wọ lára. Nínú ọlá tó Adéyẹmí bá pọ̀ sí wọ lára, ìwọ náà wà kó ọlá yìí lẹ́wà. Lọ́wọ́ bá padà bọ̀ wálé wa. Màmí, ẹ wò, èmi ò lè f'Adéyẹmí, mi lè fẹ́. Abájọ níjọ́wọ́ tó wá síbí báyìí tó kẹ́sẹ̀ lẹ́sẹ̀ òun pẹ̀lú àwọn ẹrú ẹ̀ àbí kí náà ń pè wọ́n bẹ́ṣọ̀ dẹ̀ ni tí wọ́n wá jọ dúró tí wọ́n wá sọ kátàkátà níbí báyìí. Ẹ sọ kí n kò fún mi. Àìmọye ọmọge ló wà láàrin abúlé wa nídìí. Adéyẹmí ò fọwọ́ kàn tí ò nífẹ̀ẹ́ sí. Àìmọye àwọn tẹ́jọ́ kàwé báyìí náà. Adéyẹmí ò wò lẹ́ẹ̀mejì. Ó sì wá wò ẹ́ sùsù. Ó ní ìwọ ló wù ú fẹ́. Kó òun fi ṣaya. Èmi ò sì wá fẹ́ kí oríire tó wọlé wa kó fẹsẹ̀ tádànù síta. Màámi, ẹ dúró ná. Ṣé wọ́n sọ fún mi wípé tí mi bá fẹ́ Adéyẹmí, a lè ṣoríire ni? Àbí ẹ̀yin fúnra yín tẹ́ bí mi, ṣé ẹ ti forí mi rún mú wípé mi ò lè lówó, mi ò lè dọ́lọ́là tí mo máa fi kórìíre rẹ̀ yín fúnra yín ni? Mo fẹ́ kó di aya ọba. Màámi, ẹ ti gbowó lọ́wọ́ Adéyẹmí. Pínrín. Torí tí kì í bá ṣe pé ẹ ti gbowó lọ́wọ́ Adéyẹmí ni kò nílé kókó tó yìí. Òun náà ló jẹ́ kó wá lọ́jọ́ yẹn náà tó kẹ́sẹ̀ lẹ́sẹ̀ pẹ̀lú àwọn ẹrú wèrè tó ń jọ ń kóra wọn kí tó kóra wọn wá síbí báyìí. Ṣé mo kó mo sọ fún yín jọ yẹn? Màámi, mi ì láìkí o, mi ì láìkí o. Ojú orí rẹ̀ tó. Mi ò gba nǹkan kan lọ́wọ́ Adéyẹmí o. Ẹ wò, màámi ẹ wò. Bọ̀bọ̀ yóò èmi àti àjọ fìtì ara wa. Ẹ̀yin náà wò kò fìtì mi rárá. Àgbà pàṣẹ tó bá ti tẹ́ mọ́. Sọ ti bọ́. Pàṣẹ. Wo ibi ò lè f'Adéyẹmí jàre. Àlàáfíà. Bó ti wá lọ́rọ̀ báyìí. Nípa ọ̀rọ̀ ó ní àsọ ti ọ̀rọ̀ báyìí ó ń jẹ́ pé ọmọ mi gbẹ́mì. Yóò dáa fún ọ. Ìgbín tẹnumọ́gi oògùn ó lọ̀rọ̀ yín. Ẹ mọ dúpẹ́ lọ́wọ́ ìyá mi o. In fact mọ́mì mi try gan-an. Àwọn náà túbọ̀ bá mi sọ̀rọ̀ because tẹ bá fi dáadáa tèmi ni mo ò ní interest but ìgbà tí mọ́mì ti bá mi sọ̀rọ̀ kò sí ọ̀nà. Inú mi sì dùn. Ṣé kìí ṣe pé ọ̀ ń tàn mí o? Tàn yẹn bíi bó omi ìjẹ́ tàn yẹn kò sí ọ̀nà ìfọ̀kànlẹ̀. Ṣé inú mi sì dùn. Kódà àwọn oúnjẹ kó lórí mọ́ pé Dóyin mi o, ó ti gbà o. Ẹjọ́ ọlọ́wà kí mi ní. Màá yọjú. Ẹ ṣáàṣì jẹ́ ká máa ṣe ní díẹ̀díẹ̀ ṣe ti gbọ́. Lẹ́sọ̀lẹ́sọ̀ ni. Ó dákẹ́ mọ́ wálé. Bí bá ti ń wálé àsáwá làsáwá o. Ẹ wò ẹ ṣe ní sùúrù. Díẹ̀díẹ̀ náà la máa ṣe. Ṣé mo pàṣẹ bẹ̀rẹ̀ ni? Ẹ jẹ́ ká máa mú lẹ́sọ̀lẹ́sọ̀ ṣe ti gbọ́. Ẹ ṣe gan. Tó bá fẹ́ ni wọ́n bá fẹ́. Ọ̀dà kò sí ọ̀nà àti máa ríra ẹgbẹ́ tètè máa lọ. Yàrá ń ṣe ti gbọ́. Ó dàbọ̀. Ẹ̀yin ẹ̀ṣọ́. Ó dàbọ̀. Sálà wọ́n ní ajé ìní ń dún yúnmúyúnmú ọ̀la ní nkún yúnmúyúnmú. Ẹ wọlé àwọn akọ̀wé ọba kọ́ yìí. Bẹ́ẹ̀ni. Àbí kábíyèsí ṣe bí ṣe ni. Yọ yẹ ọ ọdọ bá wa mọ. You know the king. You know the king.
ẹ̀tọ́ lu. Father, son, I hand over you. Gẹ́gẹ́ bí wọ́n ṣe dọ́ba mọ̀ ọ̀rọ̀ náà ní pẹ́ mọ́ nígbà agbolé yín náà. ẹ ṣeun Ọlọ́run á dúró tì yín. àmọ́ ẹ gbọ́ mi mo ti ń wá kí n rí yín tẹ́lẹ̀ ẹ wò ó ní kankan tí mo fẹ́ gbà lọ́wọ́ yín o. ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe máa ń sọ èbó òun tẹ máa ń sọ ó wù èmi náà kémi náà máa sọ àmọ́ ṣé àgùnhun èbó wà ní torí mi náà fẹ́ gbọ́ èbó. no agumu àmọ́ bọ́ ṣe wá sọ yìí torí pé ọmọ wúlò ọba ọmọ wúlò ọmọ mi náà ọmọ mi ọkọ léèbó. If you don't get sense, I will give you. O ṣeun, get sense. Mo wá gbàgbé o. Mo gbàgbé o. Kọ́bílà. You don't have sense, I will give you sense. Kọ́bílà. Ẹ ṣeun. Thank you. You will get sense. Ẹ ṣeun o. Thank you. You don't have sense, I will give you sense. Ẹ gbà yìí. Ọlá ní nkun yúnmúyúnmú àkóńkó tán ohun ọ̀rọ̀ nífẹ̀ẹ́ ire gbogbo lóde ṣàlàyé lórí àpáta àfàràǹsálà. dùnà sí agbára rẹ káyàwó méjì báyìí. olórí ẹ gbàgbé bàtà ọ̀ka nọ́mbà tiẹ̀. kí n gbàgbé ń bá tayọ̀ ká náà ni n gbàgbé ń tayọ̀ ká náà ni ẹlẹ́nu pẹ́ẹ́pẹ́ bí ẹ ń kìkú aláta ẹ̀ka ẹ̀nu bí ẹ̀kọ́ pọ̀ márùn kí ni mo ń sèwọ́ ọmọ ẹ̀ náà kí ni ń jọ ọlọ́dọ̀ òbí jólẹ̀ olórí bẹ́ẹ̀ náà kúkú òkè kí ni mo ń sè ọ́ náà ó sì máa ń múnú bí mi kí n kàn pé ń tán tayọ̀ ká àwọn wá ń lo àyọ̀ká tó ń lo ọmọdọ́mọ yọ tán ọpẹ́ tìbí aṣọ tó gbó o tún ti lọ yàn kọ́ mi tọ́wọ́ rẹ̀ ò ti tá gbọ̀n ó ṣekú sí ọmọ. ọ̀dà ọmọ ìlú bó ní o. mo lo wá mi báyìí ni ọmọ agboolé alágbẹ̀dẹ ni. gbọ́ná tí o ti sọ fún kábíyèsí. mo ti sọ fún wọn mo ní kí n kó sọ fún yín kí n tó sọ fún kábíyèsí ni o. èèbùn kábíyèsí gbọ́ ìwọ ọmọ yìí kí ló wá dé ta ló yẹ kó kọ́kọ́ sọ fún kó tó sọ fún mi ìwọ ọmọ yìí. ẹ náà ẹ kí n wọ́ sọ fún ẹ lẹ́wọ̀n bẹ́ẹ̀ tí máa bá mi bí ká níwájú kábíyèsí. ọ̀dà ni ẹnìkan ẹ̀ dénú omi kó tún wá pariwo tútù mọ́ o adéyẹmí sọ̀rọ̀ dáadáa mò ń ké. tó bá jẹ́ kó o sì fẹ́ nà kò sí wàhálà náà ọlọ́run kò mọ̀ sí n kò láwàá mọ́ o. kò pẹ́ kò pẹ́. bọ́mọ wálé. ṣé èsì tí wọ́n máa lù mí bíbí bára. ìyá mi. ṣé èsì tí wọ́n máa bú mi bí ẹ ńlá yín. ọmọ náà ní wá. olówó orí mi àlẹ́ ẹlòmíì adúmáradán bàbá adéyẹmí mi. ẹ má bínú pé mo pè nígbè pàjáwìrì o àlá kan ni mo lá tó sì mú òfurá dání tó sì bà mí lẹ́rù pẹ̀lú aláhùn nítorí adéyẹmí ọmọ wa ni o pẹ̀lú àfọwọ́fà aya tó sọ pé òun lò fẹ́ yàn láàyò láti fẹ́ sílé ṣàdédé mo bára mi tí mo lọ sá ń gbà mo wá débì kan mo gbà ẹdún bẹ́ẹ̀ mo wọ̀ tó mo wò sí mi lẹ́nìkan ń gbà mo wá wo wájú mi ń bá rí hàn wọ́n wá sọ fún adéyẹmí wípé wòkè kó wọlé lónìí lọ́jọ́ ọkù rẹ pé mo kàn gbọ́ tí rògbòn lónìí gbáà kábíyèsí adéyẹmí ṣe rí lẹ́nu. Yẹmí o. adéyẹmí ọmọ wa. ọmọ tèmi. adéyẹmí ẹ wo gbogbo kìràkìtà àti ìyànjú mi lẹ́rìí pé kí n sáàdé gbé délé kí n tó lajú lójú àláhùn àwòrán màjà sí. n ò rí gbé délé o sílẹ̀ ń pè mí tán olórí ariwo olórí mò ń gbọ́ látọjú ohun tí mo fi tají sáyé àwọn ojú ọ̀nà la wà nígbà tó fi pè mí tí mo tají sáyé. olórí ọ̀rọ̀ rẹ wáyé mi wáyé tó bá rí bẹ́ẹ̀ ṣọ́ọ̀ṣì láti rí alágọ̀ ìgbà míì òdì kejì àlàtọ̀ láwọn òdì kejì ní èyí sí gbà mí alágọ̀. alálásán ni kí ni ó ní ọ̀rọ̀ àlá àti olùkọ́ ọ̀rọ̀ àlá àti ìfẹ́ papọ̀ alálásán ni. sọ̀rọ̀ ààrẹ wọn bọ́ sọ̀rọ̀ o. olórí yóò sọ̀rọ̀ adéyẹmí ọmọ tí òun fẹ́ ọmọ agboolé ìbò ni
agboolé alágbẹ̀dẹ ni. kí ló kọ rẹ̀ jẹ́? Adédoyin. Adédoyin ọmọlé alágbẹ̀dẹ. ẹ sọ̀rọ̀ ìkàlẹ̀ yóò sì gbà kó ló bọ̀. olórí Àṣàkẹ́. olórí Àṣàkẹ́. kíyèsí nǹkan kan nígbà tẹ́mi kankan fẹ́ ọ oríṣiríṣi àlá wọn lá láàrin ìlú wa yìí tí wọn ò gbà. ọmọ ṣàìsàn díẹ̀ o olórí ìyá àgbà yìí lò. kábíyèsí àgbà náà ló ń kábíyèsí. ìfẹ́ òun èkó òní bẹ́ẹ̀ olórí Àṣàkẹ́ mi ọmọ ojú ìwò rẹ náà ìfẹ́ òkú ń bẹ́ẹ̀ wò ó sọ ìfowó ra ìfẹ́ ọkàn nìfẹ́ wà. fẹ́ kí ẹrú mi lágbára ẹ̀yin àgbà náà lẹ́ni díẹ̀ ọmọkùnrin tó mo wá rò wò pé ó dáa kémi náà kí n jẹ́ akíkanjú ẹni mo ṣe wá ní kí n pe ìjókòó yìí mo fẹ́ kí ẹrú mi lágbára tó bá ṣeé ṣe mo fẹ́ kẹ́ ẹ fún mi ní ìṣíjú. ọmọ jalè ni ọmọ kó lè ní bèrè ìṣíjú bí ọbàjọ́ lè yóò jọdẹ ọdẹ apẹrin sí ni tàbí ọdẹ apẹfọn àwọn ni a máa ń béèrè ìṣíjú tàbí egbé bọba ní aró ọlágbára àrà ọ̀tọ̀nù. bàbá mi mi ní jalè ṣùgbọ́n mo fẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yẹn díẹ̀ ọmọkùnrin ò tó náà ẹ mọ̀ pé mo ti wí tẹ́lẹ̀ ẹ rú mi lágbára ẹ sọ mí di ọkùnrin tó jẹ́ pé tógun kógun tó bá wà níwájú mi màá máa borí wọn ni. ọ̀dà mo ti gbọ́ àwa nǹkan ṣe sí i kápá ọ̀tá òfin ní ká ọ àmọ́ kì í sòní kì í sòní òjò bá ń lọ. ẹ ṣe bàbá mi ẹ ṣe ẹ pẹ́ fún wa iṣu àwa náà jiná fún yín jẹ ẹ pẹ́ fún wa ẹ ṣe bàbá inú mi dùn ara mi ti yá gágá báyìí bàbá yín bọ̀ ẹ jẹ́ rẹ. àwọn yóò bàjẹ́ sẹ́tì bèbí. ó dá jẹ́ ìyá ẹ̀. jẹ́ ìyá ẹ̀. wo bí mo ṣe wà wò kí mo ṣe dé láti lé ni gara ìpọ̀ orí gbogbo ẹ̀ orí ni ló yọ. orí kí ló ṣẹlẹ̀. guess what. dá mi lóhùn mi I'm not good at that. all right kí ni percentage ti. percentage. ìyá wèrè ni olójú wèrè. Yeah. ìdílé ni. ó ti gbé wá o 60-40. 70-30. no 40-60. kí ló dé fẹ́ yọ mọ́tò. ohun èmi kan mo lọ létí mo lọ gbé wá ní 60-40 jíò ṣé o gbà ṣé káfílẹ̀ bẹ́ẹ̀. jà kọ́ sọ̀rọ̀ let's talk for. ìfẹ́ o jẹ́ ká kọ́ ṣe díò yẹn náà 60-40 díò. ok yẹ kọ́kọ́ rí ìmọ̀ tó wà ní. kí ló ṣe mọ̀ tó ń lẹ́nu. ó mú igbó yìí. ìrìn ó dẹ̀ ìrìn òun nù. ní ìkún o. kí ló ṣẹlẹ̀ ní. wọ́n lè fún ẹni nínú tó yín màá tí wọ́n kọ́ délé rẹ̀ ní ìgbà kejì èmi dẹ̀ ní kémi lọ́ọ́ bá mọ́ mi máa ní kémi fẹ́ wọ́n ti gbé wá bọ́ yìí máa ń gbé wá o. so kábíyèsí náà lè tún mílíọ̀nù wá fún mi. jẹ́ kó pè é sọ̀rọ̀ kí tó dá sí. Isaac yín ló ń lò ó. òun èèyàn tó lọ la Isaac tí ò wúlò fún ẹ. ọ̀dẹ̀. aláwọ̀ tí ń sìn kìlọ̀ ṣé ló bẹ́ ọba ìlú tèmi jọ ọba ìlú yín gbogbo ìdẹ́jẹ́ graduate ní ọmọ iṣẹ́ náà ṣe àpòlẹ̀ master soda rin alọmọkúnlẹ̀ káàkiri títí. wọ́n á tún wọn gbogbo yẹn sìn. akọ́wọ̀ lára ẹ̀ náà. ojú ọkọ̀ sí rárá. iye ọkọ̀ ẹ̀. wọ́n máa tètè wọ́n wọ́n lára abúlé. wà bẹ́sàn tèmi pàṣẹ tèmi. àmàlùmọ́sọ ojú ọ̀rọ̀ ẹ̀. mo tẹ́ ṣàlàyé olóyìí. wà á jẹ́ wàá tó wọ̀ yẹn wà. ẹ̀yin agboolé alálọ́mí bẹ́ẹ̀ ní abẹ́ ròde. a tún dé wẹ́rẹ́wẹ́rẹ́. ẹ̀yin agboolé alálọ́mí o. who dey in house. mo ń bẹ́lẹ̀ o. ìdè house. ẹ lẹ́rù. yá dáa mo fún mọ̀ wọlé adé. ebe ẹ mọ̀ pọ́ba wo èso ọba alájẹjú mẹ́ran. ọba wa ṣòwò pẹ̀lú ọrọ̀ ajé ìlú wa. èrè tí ń bẹ ń bẹ. èyí tó kan agboolé kọ̀ọ̀kan tìyín tó kàn yín lágboolé ọlálọ́mí òun la mú wáyé. ọba wa dáa pọ̀ o. wọ́n dáa. kì í sọba tí ń mú àmúlùmọ́là o. ẹ̀tọ́ oníkálukú kì í fi dùn. a nice of a king láìsí wa lọ́ba wa. better food for you. eyín irú
nínú líìsì ọwọ́ rẹ ìwé tí ń ṣe ti agboolé Ọlálọmí àpòwé tiwọn tó ń bẹ́ẹ̀ bámu. ọba dáadáa la ní o. the better king. our king are better bubu. very. God bless me. Yọ̀dà fún ọ. Bless me too. Amen. Agboolé yín lélẹ̀. Ẹ dákun, ṣé tìdílé tiwa agboolé tiwa nìkan rèé ni àbí ti àwọn míì bẹ́ẹ̀? Ihò tí nìkan náà ni o. Láì mọ̀ pé èbó sọ̀rọ̀ èbó kò wé. Pé èbó ní better for a king is never a barakọ́dì. Yes, ìdọ́rọ̀ ara ní better for a king is never a barakọ́dì. Ẹ dákun kí n túmọ̀ yín. Ọba tó bá da ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú ní jẹ́bẹ̀ barakọ́dì. Ọ̀rọ̀ yóò ní barakọ́dì. Àṣẹ o. Ó kú agboolé Kúkọ̀yí. Kúkọ̀yí. Agboolé Kúkọ̀yí ló kọ báyìí. Kúkọ̀yí agboolé. Kúkọ̀yí. Kúkọ̀yí. Dáṣà ẹ̀sà agboolé Kúkọ̀yí. Sọ̀rọ̀ yọnu. Ẹ̀ńtà wa wà ní agboolé ni. Sára orúkọ agboolé ni ẹ̀ńtà wa. Ẹ̀ńtà Kúkọ̀yí. Àwọn wo ni àwọn jester yìí? Àti àwọn aláwàdà tó máa ń ṣe àwàdà káàkiri ojúlé. Wọ́n yìí ṣaláwàdà àwọn akọ̀wé ọba ìlú wa nu. Mo mìn àwọn wèrè méjì tó lọ́sìn. Wọ́n pè wọ́n wèrè ọkùnrin o. Aláwọ̀ akọ̀wé ọba ìlú wa ni. Ọ̀rọ̀ ti lajú ju gbogbo ìṣẹ́ ọmọ yẹn. Àwọn tó máa ń múra báyìí ní táwọn tó máa ń múra báyìí ní àwọn tó máa ń ta àgúnmu tàbí mọ́jú. Tó máa ń ṣe mọ́jú ẹ̀ papọ̀. Àwọn tó máa ń múra báyìí. Àwọn eléyìí àwọn ọ̀tá mọ́jú ẹ̀ papọ̀. Sọ̀rọ̀ mi yọ lọ́ọ̀lì mọ̀ kàwé yẹn. Sàmúlò sẹ́nu rẹ̀ kó bá mi. Kó mọ̀ sí pé nígbà tí wọ́n bá tún pọ́wọ́ gbà mí ní ìsìnkú òní pípọ́ lúwa rẹ̀. Mo máa ń ṣe ní àti já náà báwo ni ma. Àwọn ilé mi ò ríru eléyìí rí. Àwọn ilé ò gbọdọ̀ rìn. Wọ́n ti kó àwọn ilé mọ́ wèrè. Bó bọ́ ṣe múra fífi wèrè gan bẹ́tà wọn. Honestly wèrè tí ó wà ní psychiatric hospital tó ti ń gbádùn wọ́n bẹ́tà àwọn ilé. Wọ́n wá sọ English wọ́n sọ grammar barakọ́dín. What's barakọ́dín? What's barakọ́dín? Barakọ́dín ó rí bí òyìnbó ẹ̀. Ó rí bí òyìnbó ẹ̀. Jeez monsters. Mọ̀mísí owó lè. Wọ́n ní ajé ìní ń dún yúnmúyúnmú. Lẹ́yìn èyí ó tún di ọ̀gànjọ́ òru ká wá ṣe ìtókù. Ẹ̀yin tó láyé mo pè yín o mo pè yín o ẹ wá rọ̀gbà yí ọmọ mi ká o mo pè yín o ǹjẹ́ pínpín ni mo pín ẹ̀là ni mo bùyájì kàkà mo jí lè ní mo fi gbá idẹ mo fi rẹrù wọ̀lúwà jíjẹ yọ̀wọ́ oògùn mo ti pín tapá fún apá mo pín titan fún ta mo ti pín fáwọn tẹ̀tẹ̀ burú àwọn wọn ló tù í fẹ̀ igi gbọ́ wọn sunkún oje ọ̀tá gbọ́ wọn ya kí sálẹ̀ odò agbọ̀gbọ́n wọn ò lè pọ́n mi gòkè odò adífá fún wọn lóde ọ̀wọ́n rán abù fáwọn ohun èèyàn ajígbégi wọ̀ bí ẹ̀wù igbó òní kéré kó má ní ẹni ní àjì òní jìkìtì gbójì ju ọ̀mọ́mọ́ ẹni la ṣe gbére ìrà wọn kì í dímọ́ kọ̀ǹkọ̀ oyin wọn ò gbọ́dọ̀ tágbá wèrè pé wọn ò gbọ́dọ̀ jágun àjì ìjàkùmọ̀ tó rìndé ọ̀sán tí kóńdó tìbẹ̀ ìta ìyá ni wọ́n fi jẹ̀bi ìrìn àrè ìjà àbá péré ìrìn làrán tí ìrìn ìjà àbá péré adágún odò làrán tí èsì mèrè ìjẹ́ ìrìn wo lẹ́ran ó dàjànàkú ọmọ àfìgbọ́dọ̀ káṣọ́ ọ̀dẹ́mì ó dèrè owó lẹ́ni ikú kan ò tún pa ẹ́ mọ́ ẹ̀yin èyè mi ò ajíbọ́lá ọmọ ẹdun ọ̀rọ̀ gbénu lédi kùnyùmùnyùmù àfijú ẹyẹ tí mo mi lágbádá àfijú àdàbà tí jẹ láwùjọ àṣà àfijú òrófó tí jẹ ní gbangboko mo fà á léyìn lọ́wọ́ o kẹ́ ẹ máa dáàbò bò gbogbo ń tọ́ bá wí dàṣẹ. ọkùnrin báyìí ṣe tí ó ṣe ọmọ gbogbo ibi tí wọ́n bá ti fẹ́ dojú ìjà kọ àwọn àjẹun ó mọ̀ báwọn jà bẹ́ẹ̀ kò tí lọ́ọ́ máa yé nù bá ń lọ àgbo kan tó kù ńlọ́wọ́ àwẹ̀ tó bá dín ọ̀gbọ̀njọ́ kò tó bá ń lọ. Sonule. Ojú wo ló fi ń wò mí Adéyẹmí? Adéyẹmí ojú wo ló fi ń wò mí? Adéyẹmí. Adéyẹmí. Yé! Ẹ gbà mí! Ẹ gbà mí! Ìyálé mi ọlọ́gbà gbà mí! Olórí àgbà! Yé! Ẹ gbà mí o! Ẹ wò mí o! Yé! Ẹ wò mí o!
kábíyèsí kábíyèsí ẹgbà mi kábíyèsí ó dákú ní dákú àrẹ̀mọ́dákú ìbànújẹ́ ló jẹ́ kí máa jẹ́ ṣe ètò inú òfin ìrànwọ́ lẹ́kẹ̀ẹ́ kò sí o àrẹ̀mọ́dákú lọ́jọ́ orí jẹ́ lọ́jọ́ pẹ̀lú sùn bẹ́ẹ̀ mi ò jẹ́ ọmọ ṣáàtì jẹ́ Olúkóyè ọlọmọta akókò ń yèlé lọ́wọ́ ọlọmọta akókò ń yèlé lọ́wọ́ o Olúkóyè wá kóyè Fàdéyẹmí ọlọmọ alànà tààrà kẹyìn wá kóyè Fàdéyẹmí ọlọmọta akókò ń yèlé lọ́wọ́ wá kóyè Fàdéyẹmí àbámọ̀dá ìdá tiẹ̀ kó mọ̀ ṣe o ọ̀ṣẹ́ ìtura kì í fọ́ tiẹ̀ kó mọ̀ gbà ẹran tí ọká bá fẹnu sọ ẹnu ọká ní kú sí àtàbà nítò rẹ̀ òkú àrá ìbalẹ̀ kó sọ́wọ́ táwọn di kì í balẹ̀ kó gbọ̀ bóyá dúẹ̀ ndẹ́ ndẹ́. ọba tí ń jẹ́ lọ́rùn ò tí ì síwọ́ olówúyẹ̀wú ẹ lórúkọ táwọn pé àgbọn mìíràn gan olówúyẹ̀wú yóò ní kú ọ níyì lọ Adéyẹmí ọ̀yà ndé nílẹ̀ ọ̀fẹ́ fún ìlú kankan bẹ́ẹ̀ làbúṣọ àwò etí rí ọ̀yà lájọ́ ẹ̀. mọ̀ngbọ́. ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ ẹ̀ ńlá ronú. ó ti ní báyìí. ó ti ń débi tó lóògùn ti ń gbé sàn báyìí o kó sàkójẹ́ lókun. pé kọ́ máa wà láàfin bí ò bàbá bí ò bá sí irú wa láàfin yóò mọ̀ kú mọ̀ nù. ọwọ́ rẹ̀ kún àga ni ọ̀rọ̀ yìí fẹ́ kankun sí o ká sì máa jẹ́ kó pẹ́ torí adigbọ́nà fọ́fẹ́ ìfọjọ́ kú tiẹ̀ dọ́là bẹ́ẹ̀ ni ìràwé kì í dájọ́ ọlẹ̀ kó súnà kán làṣàgbé tiẹ̀ ó yá. ẹjẹ ìfẹ́ mi ìbílẹ̀ kọ́ máa lọ́wọ́ máa yọ ẹjẹ ìkọ́ òní ọmọ tí ò sí ní òní kú lójú ẹ̀mí Adéyẹmí ṣàánú mi sí ní. a ti ṣe yìí sí Elédùmarè níbi tí èmi. àtẹ̀jẹ̀ àtẹ̀fún méjèèjì náà ló papọ̀. kórókóró sì là ń fa àdí tí. àṣẹ ń kọ́ sórí sí kábíyèsí létí tá à ń kọ́ lórí fún lórí náà. ẹ̀yin olóyè ilé ìdúró mi o. ẹ kú kalẹ̀ o ẹ kú ìjókòó ẹ má bínú o báyẹ̀ mi ní sọ fún pàwọn ń bọ̀ wọ́n ṣe nǹkan lọ́la gbàlá yìí tó bá ti ṣe tán wọ́n yìí jí sí mi. ọmọ sàmìlà o àwọn àlùfẹ́ rí o. àbí wọ́n ní ọlọ́wọ́ kọ́kọ́rọ́ kì í fi kọ́gi oko ìyẹn ní fi kọ́ lọ́wọ́. alákòóbá yìí kó bá gi oko èèyàn náà ni ó kó bá. ìlàwọ̀ oníṣòwò máa ń nìsín. ó dalẹ̀ tán abẹ́ẹ̀kọ́. àlìkélé. a ti ṣe é ṣe Elédùmarè. a ń kọ́ lórin sí kábíyèsí létí à ń kọ́ lórin. ẹ dákun ìlú wọn káyé o ẹkú kàlẹ̀ ẹ ṣáà bínú sí mi báyìí ọmọbìnrin kan ní bẹlẹsẹ kan yí ẹsẹ̀ kan irun rọbí lọni wẹrẹ ni ó bí àṣẹ ètò rẹ̀ máa ń ṣe lọ bí n bá ṣe wá fílẹ̀ báwọn ó léwu díẹ̀. àrò èrò tẹ ọmọ sọ wẹrẹ ni ó bí. ìyá yìí ẹ dákun bá ń gbé ìpèkùn tí ń bẹ níbi yàrá bíi ìrọbí wa kárí ẹ dákun ṣọ́ọ̀ṣà burú mọ́ bí ọba sí ẹnìkan ìrẹ́jà lókè ìpẹ́ orílẹ̀ yìí o. ń bẹ dákun fàpèrè tẹ ń bẹ. kí ló dé. ń bẹ wọ́n ní ọ̀rọ̀ hànìyàn èyàn lè bí hàn. iná fẹjú tótó iná jólé ariwo ẹkú gbẹnu onílé òkìkí ọ̀rọ̀ wàá gbàdúgbò wòmí wò ó ní ńlá tí ń ṣẹlẹ̀ ńlù lára báyìí o agbọ̀n tí ò lè ju àgbàdo ó ti ń dòbẹ́pẹ́ báyìí ọ̀tún òye o sì wò mí ràn. ló kò sí kókó ọ̀rọ̀ ló pa mí lóúnjẹ Jẹgbẹdú iná ti jó lọ́fun amùkòkò igi ti dá lóko ó para alẹ́ àjájì ó pèrò ọ̀nà aburú ti ṣẹlẹ̀ ní ọlọ́fin àgbọ́ ní gàngàn fẹ̀ Jẹgbẹdú nǹkan ti ṣe èèmọ̀ ti hàn èèmọ̀ hàn. ẹ dákun kí ló ṣẹlẹ̀. àlọ́mọ ọba ti jẹ̀ lákọ̀. ó ṣe kí ni. àlọ́mọ ọba ti jẹ̀ lákọ̀. ti jẹ́ o. ó jẹ̀ lákọ̀. wọ́n ní awí fún ni kó tó dá ní àgbàjà káàdì. bẹ́ẹ̀ ni. mo wí fún yín.
kú lé o. Tánú o. Bálẹ̀ mi, ẹ káàbọ̀. Dákun. Ẹ kú ni. Òpómúlérò ọmọjà lẹ́kàn. Ẹ ṣeun bálẹ̀. Báyìí ọ̀nà ọmọ rírí tí máa sọ wọ̀nù ìwà tó nílẹ̀ yìí. Ẹ kú lé ṣé Bẹ́ẹ̀ dáadáa ti lábàáyé. rí adúpẹ́. Àwọn ará wọn tẹ́jọ lọ yòókù ńkọ́. Bálẹ̀, kí ló dé tójú yín kọ́rẹ́ lọ́wọ́ báyìí? Ojú ogun le ẹ̀sọ́ òpèrè àwọn ló kọ̀. Àmọ́ ẹni tí ó ròyìn ogun ò ní kú. Ikú pàgbé ni. Àwẹ̀ ní. Ìwọ́n olókun ló kò yọ abara lè koko bí ọ̀tá orí mi ló gbé ń délé. Ikú ti pa fọkàn tó so gbẹ́kúdè mọ́rùn. Ẹgbẹ́ ta ní ọ̀pá kú. Gbogbo wọn ti bójú ogun lọ. Ọmọ ṣe o. Bálẹ̀ mi, àwọn Yorùbá sọ, wọ́n lẹni tí ò bá ròyìn ogun, kò kì í kú sójú ogun. Bẹ́ẹ̀ni. Ẹ káàbọ̀, orí ìbí ṣeun, tẹ́ẹ̀délé láìpẹ́. Agbọ́dọ̀gbà, ikú ni kì í sárùn. Bẹ́ẹ̀ni, tó bá fọwọ́ kàn ò ní ṣe é làmú. Kàkà tí ọba ní o, olè tí ó bí òtí sí, ọba lónìí, bó ṣe rí nù. Jẹ́ ìbomilára kí n Ire gbogbo lóde sáláyé lórí àpáta àpàràǹsálà. Ifá ní kíní ń dún yùmùyùmù. Kí n kun yùmùyùmù lórí àpáta àpàràǹsálà. Irúnmọlẹ̀ oògùn ó ń ṣe gudugudu bú méjì yàyà mẹ́fà jẹgbẹ́dú alémọ̀rẹ́rẹ́ bí eégún àpáta pààrọ̀ ọbẹ̀ tí jọ̀gbà kọ lẹ́nu ọmọ ogun tí ẹ̀jẹ̀ wẹ̀ ni ò pé àwọn ìlú gbé ọ. Bí ọba wa ṣe sun kí láà máa pè níyà tí ọba ṣe lùbọ̀ kí láà máa pè lámọ́là wí fún mi tí ọba ṣe àgbàdo kí láà máa pè lẹ́kọ̀ọ́ yẹn gan tí ọba ṣe rú rẹ láàrin ìlú yìí ṣé kábíyèsí wà lọ́mọ láyé ni ìdí náà tá a fi wá kábíyèsí ní pé ká kí ọ ká ṣe ọ pẹ̀lẹ́ ó ní ká dúpẹ́ o àwọn náà sì dúpẹ́ ká dúpẹ́. Ẹ wò ẹ jẹ́ àmọ́ kínní kan ẹ má kìyìn èmi ẹ jẹ́ káyìn Olódùmarè òun torí pé kò sí ntọ́lúwo lè dá ṣe lẹ́yìn àpèlú ẹ ń ò lè dágbára kankan ṣe lẹ́yìn Olódùmarè ló fi ń ṣe sábàbí. ń jẹ́ gbẹ́dú alẹ́ ìràwọ̀ sun alẹ́ kúnnú gbáwọ́ gbó ọya ò lè pàgbà wọ́dọ̀ adúpẹ́ lọ́wọ́ rẹ gbogbo ìlú dúpẹ́ adúpẹ́ pẹ́ òkun alàkànrán rí ọlọ́ṣà òkun awóyaya ò ní kú ọlọ́mọ lọ kábíyèsí ló rán wa sí ọ ó ní ká pè ọ wá bẹ́ẹ̀ ni ó pé ní sì ní í sorú ọlọ́fin ẹ̀rù bìrì ní í ṣe orú aṣáájú àwọn òòṣà ọ̀sìn kábíyèsí ló ní àpè ọ kò sí nǹkan kan kò ṣe wúwo nítorí pé ire ló dé ọ̀tún wọ̀lú ọkùnrin rọ̀gbọ̀dọ̀ amúre tọ̀run bọ̀ ire ló dé. Jẹgbẹdú. Kí n bẹ́ mi bàbá ni mo ṣe. Jẹgbẹdú ọkùnrin mẹ́ta àpáta lè koko olóko dá sí ọ̀wù wọ́n ní yìnyín káni lè sèmí kábíyèsí tó ní ká pè ọ wá kábíyèsí bá fẹ̀mí ìmoore hàn ni wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ ni àbí olóyè tún. ẹni tí ò dúpẹ́ ẹgbẹ̀fà Jẹgbẹdú ọgbẹ́ gidi náà ẹgbẹ̀ jẹ́. èmi kọ́ mo wíwá wọn n kò tó wíwá wọn wájú ọ̀dà ẹ jẹ́ ká ṣe báyìí ẹ̀yin àgbà náà lẹ ní àìbó ń ṣẹ́ rìn ẹni ní lọ tẹ bá ń lọ gẹ́rẹ́ báyìí kẹ́ tó dàbí mọ́kànlá. máa ń tẹ̀rí. máa ń tẹ̀rí Jẹgbẹdú yóò dáa fún ọ. ọ̀pẹ mẹ́ta. ẹ dákun kíni kan sọ sí mi yé ní ìsinmi. kínú. ẹ̀yin ìlú wọ́n ní ikú wa àjọkú. àwẹ̀ wa àjọgbà. bẹ́ẹ̀ ni ẹ wá wo kíní kan tí ń bẹ́ẹ̀ wọ́n ní ọ̀sá wò ó ìwòrì wò ó tá a bá dìjọ wò gẹ́gẹ́ ní gúnlẹ̀. ọ̀rọ̀ nípa olórí ọba mo fẹ́ sọ fún yín nípa ojú tí ń bẹ́ẹ̀ ní olórí. mo ti wulẹ̀ ṣàlàyé fún kábíyèsí wa àmọ́ kí n tún tá mẹ́yìn náà létí aṣọ torí pé a lè ní yọ ìyá kọ́pẹ́ a sì lè ní yọ pẹ́ kọ́yá tí olórí bá bí ọmọ náà olórí ọ sọ àrò ní sùlọ tí ẹkọ mọ sọ olórí ọ sọ láyọ̀ gbogbo abiyamọ ayé tí tó rù nínú náà wọn sọ wọn ò ní fabẹgbẹ bí yín gbogbo yín pátó ò ní lóyún ànírọ̀rùn ẹ wò tolórí bá ti bímọ náà tán ọmọ náà gbọ́dọ̀ jẹ lákọ tó
bá jẹ̀ lákò lè lù. Bẹ́ẹ̀ ni mo ti sọ fún kábíyèsí a máa lè rí pé yọ̀pẹ̀ kọ́yá ni mo tẹ̀lé kí n kú ká mẹ́rin lóye. Àwa náà kọrin rẹ̀ sí kábíyèsí. Bẹ́ẹ̀ fún ni béèdì ni bá ṣàṣì ni àti ẹ̀wà mọ̀ kankan bẹ́ẹ̀. Gbogbo rẹ̀ ni mo sì dábọ̀ ọ̀rọ̀ yìí títí mo dábọ̀ ọ̀rọ̀ yìí títí fún kábíyèsí. Èyí tó tẹ̀ wá burú ń bẹ̀ ò jẹgbẹ́dú ìgbà tí àpò nífá tí wọ́n gbé fátán gbé wá jalè wọ́n ní àfi kí géńdé 9 kan tún wọ́n gbó gegese lọ bí gbogbo wá sì ti mọ̀ lákọ̀ọ́kọ́ pé àwọn géńdé 9 àkọ́kọ́ tí wọ́n lọ ìwọ nìkan ló bọ̀ mélòó wá gan-an gbogbo wa nínú ìlú yìí olóyè ọ̀tún wọ́n bínú pé mo. ẹ wò ó ẹ̀yin ìlú wọ́n ní ibi tí ó ń lé bá fọ̀nà sí ibẹ̀ lálejò ọ̀tọ̀ ipa abẹ́rẹ́ lókun ọ̀tọ̀ ohun tí àwọn awo sọ kalẹ̀ ńlá gbọ́dọ̀ mú tọ̀ o. bẹ́ẹ̀ ni torí pé eégún bá kọ pélé ta ló lè sọ eégún bá sì kàbàjà ta ló lè máa fa máa wo mọ́rò láti lọ mú abo lákọ̀ nígbò kékeré wá lọ́wọ́ yìí ẹni bá lu àkọ́kọ́ gbọ́dọ̀ lu èkejì. èèyàn 9 tí wọ́n ní kọ́ lọ́hùn sígbó kékeré aláìgbọ́ Àbújá kan ò sí lọ́rùn ọ̀pẹ bẹ́ẹ̀yàn bá já lókè báyìí ilẹ̀ ní bọ̀ gédé 9 ní gbọ́dọ̀ lọ gbé kékeré o. akọni èyí tí mo mú wá nígbà náà torí pé takọtabo ni àwọn ìgbín ìlákọ̀ tí ń bẹ nígbò kékeré ìyá abolẹ̀ rọ́ọ̀bẹ̀ akọlẹ̀lẹ̀ abọ́bẹ̀ ní ẹ gbọ́dọ̀ lọ mú wá báyìí. bẹ́ẹ̀ni. lórí àpáta àpàràǹsálà wọ́n ní ikú ìní ń dún yúnmúyúnmú òfò ní nkún yúnmúyúnmú ọ̀ràn àjogún bíi gbogbo lóde ṣàlàyé lórí àpáta àpàràǹsálà. bàbá wa ní ìfẹ́ra ńlá o ìfẹ́ra ńlá ni bàbá wa ń sìn bàbá kan ń jẹun sọ́tún jẹun sọ́tún lọ́dọ̀. bàbá ṣe kò sí o. mo ń bọ̀ ha owó lóhun o kí lè lè báyìí ha. ẹ̀dẹ̀ sú ọ gbogbo ṣìṣà. ní ìsìn mọ̀ gbọ́n sí ìmùsùn gbọ́n sọ pé ó rẹ ọmọ ọba ìlú wa. àbáyé gan fọ́ ni ẹ ní business pẹ̀lú orí ọmọ ọba kò rí ọmọ ọba náà. ó kò ṣe kó lè yí ẹ tó bá mọ nǹkan tí mò ń try àti ṣe ń gbé dúró ṣó bá mi rí torú lé ní. mo rí inú ọgbà yìí lónìí rárá. nítorí ọkùnrin burúkú yìí máa tún bẹ̀rẹ̀ wà láwọn náà. nítorí ọkùnrin nàìjíríà máa tún bẹ̀rẹ̀ nù níyẹn o. kí o kọ́ ọ̀nà wo ó dàbẹ̀ ibo ló wà ilé wo thank God ó tẹ̀ dàbẹ̀ mú bọ̀ abẹ́ ilé tí mo gbọ́ kọ̀ọ̀kan sí olú lójú kan bọ̀ mo ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ bá mi ní mọ́ ṣẹlẹ̀ lórí fóònù mo ti ń bọ̀ ṣáàdùdé mo ti ń bọ̀ wọ́n ní ikú ìní ń dún yúnmúyúnmú òfò ní nkún yúnmúyúnmú ọ̀ràn àjogún bíi gbogbo lóde ṣàlàyé lórí àpáta àpàràǹsálà àtiré àtọ̀ràn wọn a máa ju wọn rìn káyéká èyí òwú ni ńlá gbé o ẹni abáfẹ́ tó ńlá àwọ̀ ọ̀tọ̀ ire mọ̀mọ́ lèmi ń wá ní tèmi ire ni màá fọwọ́ fà ìwọ ńkọ́ èmi lọ́ fọwọ́ rẹ̀ fà o ìmọ̀jíire. kí ètò pè ní ìpèjà rẹ̀. mo gbọ́dọ̀ máa pè àárọ̀ èyí tí mo ń gbọ́ news ni mo wọ́n sọ pé ó rẹ ọmọ ọba. ẹ ṣọ́ tí wọ́n á gbé lọ sí hospital. hospital bá wò so wọ́n wá ní pé ọ̀dọ́ 9 tó jọ ọmọ ìlú àkọ́kọ́ náà gbọ́dọ̀ wọnú igbó lọ́ba wá nǹkan yẹn pa. ẹ ṣọ́ tí wọ́n á rí báyìí wọ́n ti lọ. àwa la máa lọ so yẹ we just have to go. wo èmi ò lọ́bi kankan o lọ́jọ́ èmi ò lọ àṣẹ kúrò nílé ìgbà wọn láti kúrò ẹ̀ ṣe máa tún máa padà lọ́lé ìlọ o èmi ò lọ. Tolú wo bí sórí wọn náà rántí gbogbo àti wá sílé jẹ́rá tán tó padà sí school wọn rántí kò tó lọ́ọ́ bá iṣẹ́. rí kémi lọ kọ́ ni pọ́blẹ́mù èmi ìwọ nínú 9 ó ti kú 7. ó máa dé kó máa toast èèyàn nìyẹn ṣé kò kò ní ṣe wá ṣá. kò sí nǹkan tó máa ṣe èmi ni máa ṣíwájú wa wà lẹ́yìn.
àyà mi ń já o. ṣé kí tó máa ṣe yẹ́yà lọ change. Ajogun bí gbogbo lóde ṣàlàyé lórí àpáta àpàrà ń sálà àtiré àtọ̀ràn wọn a máa ju wọn rìn káyé ká èyí ò wù ní àgbé o ẹni abáfẹ́ tóun la àwọ̀ ọ̀tọ̀ ire mọ̀mọ́ lèmi ń wá ní tèmi. Gàdíyà! Gàdíyà túnádùn ní. Ọ̀gá yẹn láyé tálàfíà ni. Àlàáfíà ni mo wà. Ọ̀gá yẹn láyé ìyá rẹ̀ ń gbọ́. Jókòó. Bóò ní nǹkan ó ní wá kí ni ọmọ mi gbàgbé tiẹ̀ náà. ẹ má máa sọ pé Ganiya má ti fi gbogbo ẹnu pé jù ẹ má sọ pé Ganiat. Ganiat àbí tẹ bá ti fẹ́ yẹn tún ní Ganiat. But àwọn ladies ní gbòòrò tó yẹ yín má ṣe kí n tọmọ bí gbòòrò ṣe ń lọ ẹ máa sọ pé gan kan tẹ bá máa pọ́nlẹ̀ má ní Princess Gan. wọn lọ́wọ́ ṣàánú wa níbi tí mo pè wọn mọ̀ pé níjọ́ táwọn aláàfáà ti lè sọ̀rọ̀ ọkọ rẹ̀ báyìí pé Ganiya wọn gbàgbé rẹ̀ láyé mi Ọlọ́run kan bá ń gbọ́. wọn ò ní tí kọ́kọ́ pé nọ́mbà yẹn ti. ó pe fóònù mi níbi mo ti lọ rè sọ́kò ni ìmọ̀ pé mo ti fi kọ́ ara gi mo bẹ́ẹ̀ ládàá fún ara mi ni kí n gbogbo tí mẹ́nu ẹ̀ pátápátá irin bí kéékèèké kára ní mẹ́nu ẹ̀ mọ̀ pé kì í ṣe nǹkan gidi kan ní mẹ́nu ẹ̀ mo bẹ́ẹ̀ ládàá ni mo ṣe sí ni. àgbà tá tún ti fún pẹ̀lú ẹ̀. mi ṣe mú ọmọ kí n tèmi. fóònù kan ló ń pè fóònù yes fóònù ẹ tún pè. fóònù. ẹ mú kó tó ṣe nípa nǹkan méjì ló gbé mi wá sínú ìlú yìí o àkọ́kọ́ mo wá kí n ẹlẹ́ẹ̀kejì mo gbọ́ nípa rògbòdìyàn tó ń lọ nínú ìlú lórí ọ̀rọ̀ kábíyèsí ọmọ kábíyèsí sick. bẹ́ẹ̀ ni kọ́lọ́ wọn ṣàánú wa kọ́lọ́ wọn dẹ̀mí wa sí àmọ́ ibi tọ́mẹ́ntì lọ forí kó gbẹ̀ngbẹ́dẹ́ ààrẹ ìlágbára orí ẹsẹ̀ káyé ẹsẹ̀ kọ́run lọ́wọ́ kọ́lọ́ wọn di òkú. àwa gan la sọ pé kí gbogbo àwọn èèyàn kí wọ́n gbé ọ̀rọ̀ sínú pépà àti ní tẹlifíṣàn àti ní rédíò pé kí àwọn èèyàn tó bá lè bá wa lọ sínú gbútàǹsọ yìí. lóòótọ́ ẹ wò kíkí yẹn kàn ó lọ sára rọ mi ìyànà pàjá gbogbo ẹ mọ́ṣọ́dì òkìkí yẹn kàn irọ́ ọ̀dà torí ẹ̀ mo ṣe wá sí àyè síbí ìbàdàn. ṣé ọ̀rẹ́ ń bá fún ọ ní ẹbùn lẹ́nu ẹnu yóò sì gbẹ̀jẹ̀. dájú ẹ fi yẹn lẹ àwa lọ àbọ̀ ayúlọ ayúbọ̀ lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà ẹ jẹ́ kí n lọ màá dín láyọ̀ àtàláfíà mi ní problem. ẹ wá méjì mẹ́fọ́ tún sunkún ọmọ ọjọ́ tó kó ara ẹ jẹ́ ọmọ òde bí ẹrù ọba lọ lọ nùgbọ́ ṣe bóyá kò dájú pé àti ẹlọ́run òde ó lè lọ ibì kankan. èmi á lọ máa bọ̀ ẹ jẹ́ sọ̀rọ̀ kan fún yín èmi kò máa ní nǹkan tí mo jẹ tẹ́lẹ̀ ẹ̀kún tó máa ṣe ní bẹ̀rẹ̀ sọ́lọ́dẹ. ọmọdé ò sí fojú di ní. náà yà tọ́ ẹ sọ ti wá sọ fún ìyá rẹ. wọ́n mọ̀ ọ́n ní kí n máa nìṣó ṣé wọ́n ní bàbá bá rí ẹ ní pé wọ́n ní pé ti bá nìṣó báyìí àwọn wà lẹ́yìn ibi ike kódà àwọn máa lọ gbàjẹ́ torí tèmi kí n lè lọ kí n lè kọ̀ láyà àtàlàfíà. ọ̀rọ̀ rọ̀ sọ bàtí ìyá rẹ ti lè mọ̀ nípa rẹ o ọba sì ṣàdé pé tá ẹ ń bá lọ tó bá ti dé owó ń bẹ ẹ̀bùn wà èmi wọn fún wa fọ́n sọ̀pọ̀tàn. torí tí ń gan mo ṣe wá fẹ́ lọ. èyí ò wù ní ńlá àgbé o ẹni abáfẹ́ tó ńlá àwọ̀ ọ̀tọ̀ ire mọ̀mọ́ lèmi ń wá ní tèmi ire ni màá fọwọ́ fà ìwọ ńkọ́ èmi lọ́ọ́ fọwọ́ rẹ̀ fà o ìmọ̀jíire obìnrin òrìṣà. ajá kó ajá ò lè kó àkókò àgbọn lè lọ ìrìn ajá kó ajá ò lè kó láyé. ọ̀rẹ́ mi. ajá kó ajá ò lè kó. Ìyẹ́dẹ́kúnlé. ẹ gbà mí o. ìrìn ajá kó ajá ò lè kó láyé. Ìyẹ́dẹ́kúnlé. àpòkò lè kó. ikú pa babaláwo bẹ́ẹ̀ ni ó gbọ́ pé. ẹ gbà mí o. kókó bẹ́ẹ̀ ni ó gbọ́ pé. ikú wa pàbó bẹ́ẹ̀ ni ó dá lórí. ó pàrọ̀ àlùkò bí ẹni odò sùn o ikú pa lẹ́kẹ̀lẹ́ kí ayé ò fẹ́ fún ẹ má lọ ojú ògbódì iná àjànà kùsùbù ló lè fi òwe o ó lọ ní.
ẹni tí ń jáwé òkú. ajá ìta ọ̀rọ̀ alákejì adáhùn ṣe. ó ní sùúrù gidigidi ó lọ lè ní sùúrù gan ni o sórí téèyàn bá wo tàn ọmọ ọ̀sìn akónijẹ̀bi ni wọ́n àfikọ́ ya ní sùúrù tó o bá ní sùúrù ó jẹ̀bi o ó jẹ̀bi o. ẹ̀sìn ìyá wa àmọ́ rí yín bá. àbúrò mi gẹ́gẹ́ mú ẹ kú àlejò ẹ kú ara yá ẹ káàbọ̀ ẹ kú àlejò káàbọ̀ ẹ kú ara yá ẹ kú ara yá ẹ kú jọ́ mẹ́ta à ń bẹ ẹ̀rọ ọmọ yòórò ńlẹ́ o ẹ mọ̀ pẹ̀lú gbogbo àárọ̀ nǹkan ó yẹ ẹgbẹ́ wọlé náà lọ wọlé wọlé. Baby, ṣé bí báyìí là ń bọ̀? Ibi là ń bọ̀. God. Kí ló ṣẹlẹ̀? Hey, God, bí báyìí ó dàbí ibi tí wọ́n ti máa ń tọ́jú àwọn pig. Lẹ́dẹ̀bí ti bá o. Ó mọ̀ pé ilé àtijọ́ ni. Ó yẹ kí wọ́n ti rẹ̀ èmi ní mi jẹ́ kán rẹ̀ pé tí máa ní iṣẹ́ lọ́wọ́ mo fẹ́ ká wò kalẹ̀ so àwa tún kọ́ ní blog so máa wá wà òkè. Really? Yeah. You look funny. Yeah. Let's go. alábẹ́lẹ́wé ẹ padà mọ́ èrò ọjà ẹ súnra kì í ayọ́rẹ́ pati kò ń là gbóhùn ẹyẹ òṣòlì ẹ sárájọ àjẹlé ẹ pàṣọpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ní ìdágìrì ọ̀run pátá ẹ̀rọ wá pé torí ẹlẹ́dàá bẹ́ẹ̀ wà jí mo ṣe pè yín dandan ni kó jẹ́ mi torí pé tàtí wèrè ń ló bóyin ńlákọ̀sùmọ̀gbà ń ló bílẹ̀ abiyamọ kan ò ní pẹ́ fún ọmọ rẹ̀ kó mọ́ tàtí wèrè ó yá jẹ́ mi. bẹ́ẹ̀ ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ tó fẹ́ pátá pé lọ́wọ́ rẹ̀. ẹlẹ́dàá bẹ́ẹ̀ wà jí so ẹlẹ́dàá mi mo fẹ́ lọ sí ibi tó ní ká lọ láti inú ìlú wa wípé ká lọ gbé nǹkan tí àwọn ọmọọba Adéyẹmí máa fi yá wa mo fẹ́ kí n lọ re kí n bọ̀ re kó jẹ́ pé mi ni màá mú nǹkan yẹn wá sílé nǹkan tó jẹ́ kí mi ẹlẹ́dàá kí n wá bẹ̀ ìwọ ẹlẹ́dàá mi nìyẹn wàá lọ láyọ̀ bẹ́ẹ̀ ló sì máa bọ̀ láyọ̀ mo fẹ́ kí o lọ wá àgbọn kí o fi kan orí ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kí o wá fọ kí ẹ fi fún gbogbo àwọn ọmọ kéékèèké tàbí àwọn arúgbó wàá lọ láyọ̀ bẹ́ẹ̀ wàá sì bọ̀ láyọ̀ tí o bá wá lọ tí o tún dé wàá tún wá ṣe nǹkan tó ṣe wàá tún mú àgbọn wàá tún fọ wàá fọ ọmọdé jẹ wàá fàgbà jẹ lọ́rọ̀ ẹ bá dayọ̀. ṣé kò jù báwọn lọ òkàrè ó yá ọ̀dọ́ rinrin tí ń tọ́ni ẹ̀rọ lójú ta ògùn onílé makin kòkó yà ló yá tú mi lù padà síbi tó ti wá kòkó yà ló yá tú mi lù padà síbi tó ti wá. ẹ̀sùn mo dúpẹ́ ẹ̀sùn mo dúpẹ́ ẹ̀sùn tó gbé wàjí ọ̀rọ̀ ló ti gbọ́ yìí tó o ti gbọ́ gbogbo tẹ́lẹ̀dá rẹ ní kó o ṣe pátá àbúrò gbọ́. ọ̀gá àǹtí ẹ̀yin ni mo láì gba visa yìí mo rí ẹ rọra o ẹ má máa sọ pé Ganiat mo pè mí ní gan yes gan irú gan ewo Ganiat lásán èmi mo sanwó lọ́jọ́ súnlẹ̀ you stop ṣe bẹ́ẹ̀. ẹ mama short ẹ nìyẹn má máa fi gbogbo ẹnu pé Ganiat ẹ mọ ní gan princess gan nǹkan tó wọn rẹ kú mọ́ mi sí nìyẹn. tó kó kesí tí tó kó sọ́rùn yìí lẹ́kẹ̀ náà ló ń kẹ́ ń dodo yìí. ìwọ ọmọ yìí lẹ́kílẹ̀ tó wà nílùú tó yọjú náà. ẹ ṣáà gbọ́ yín pé ọmọ kábíyèsí sick wọ́n dẹ̀ sọ yín pa máa lọ sínú gbìyànjú mẹ́sàn-án lọ wà lákọ̀ wà so torí ìlàkọ̀ ni mo ṣe ti torí ẹ̀ ṣó ti yé yín mo ṣe wà nínú ìlú yìí sógbó ètò yẹn là ń ṣe mo dẹ̀ ní láti dira. ní ìmọ̀ pé o ti rìnrìn rìn kiri lónú gbé légbèje o fẹ́ lọ sínú igbó lọ wà lákọ̀ fẹ́ kó kése tí báyìí wọnú igbó ó yan lọ wọ́n ń wá ẹ̀ ń bẹ̀ ó ń kọjá yìí àlóhùn bẹ́ ojú ọmọ level tó wà ṣá tó ń ṣeré you will soon write your project ó wà 300 level ó fi àwọn mate ẹ̀ lẹ̀ sínú campus ọba gan fúnra ẹ̀ ò lè lọ kó lọ rescue ọmọ ẹ̀ ìwọ rèé òkè ò elégbèje àdó ẹ̀ káàbọ̀. ẹ wo ẹ fi sí gbogbo skul yẹn sílẹ̀ náà jáde ẹ wo àbọ̀ wá bá nìyẹn ọ̀rọ̀ lórí owó lọ́wọ́ tá a sọ yìí náà ẹ̀wọ̀n tí ẹ sọ pé ọ̀nà sí skul wọn ṣe gbọ́n àìmọye èèyàn tó graduate sọ yẹn pé wọ́n ṣe wà yẹn wọ́n ṣe conductor wọ́n ṣe àgbèrò wọn ò ríṣẹ́ ẹlòmínú ní àmàyàmá aláǹsọ̀ lórí owó kìṣì owó ńlá owó ìfìyẹn rẹ̀ náà tí wàá lówó ìwọ̀n lè máa nájú nínú ẹ̀.
o rò pé wọ́n yan àwọn èèyàn dédé dọrí wọ́n dédé kọrí sínú igbó láì ní ìkọ̀kọ̀ lára àló ń kọjá yìí ẹ. ogun wà o ogun wà tó wáyé títí yẹn ni bọ̀dá káwọ̀ ti ró mi lágbára bọ̀dá káwọ̀ wọ́n sì gbẹ́rẹ́ fún mi wọ́n tún wẹ̀ mí nínú àgbo tó ń wó gidi báyìí nítorí pé kí ni ìṣó àwọn wà lẹ́yìn mi. bọ̀dá wọ̀. yes bọ̀dá káwọ̀ mọ́mísì gan ní kí ni ìṣó àwọn wà lẹ́yìn mi kó tí mo expect pé kẹ́yìn náà ṣì kẹta wọn kẹ́yìn náà lọ gbàjẹ́ torí mi kẹjẹ́ kí n lọ ṣe agbára wà bàbá káwọ̀ mo sọ fún mi pé anytime tí nǹkan kan bá ti yọ sí mi pé kí n sọ pé paná àbọ̀ kì í bá borí jọ paná àbàfẹ́ kì í bá bàfẹ́ fọhùn àfíjú òjò ní gíga àgbọn irun àgbàlagbà fàyàfà nípò òlẹ́gọ̀ ó yá gbàgbọ́ra. padà kọ wá ń bí ní aago méjì lọmọléèwé ń jáde ló bá sọ àníbọ̀dà ẹ̀ ń tanra yín àti wọ́n àti bọ̀dá kàmọ́ òfin ọjọ́ kejì ọjà lẹ́jọ́ ń lé kiri bọ̀dá kàmọ́ gan tí òun tó ń gan òré yìí rẹ̀ mú tó end up tó ń ta bóbò fáwọn ọmọ kejì níwájú ilé odidi baálé ilé kéèyàn fi Ghana lẹ̀ kó wọn máa ta bóbò ń ta kó máa ta gúdígúdí ṣé ó bẹ́tà fún wọn nìyẹn. ó dáa tẹ́ bá mọ̀ kó bìrà kà mọ́ àrọ́ ẹ̀yin náà ẹ mú mi nìṣó ẹ mú mi jáde ẹ mú mi lọ babaláwo tó bá gbóná dáadáa tó mú ewé tó mégbò tó jẹ́ pé àwíṣe ń bẹ lẹ́nu ẹ̀ ẹ mú mi lọ kó ń ró mi lágbára kí lówó tí bá lówó ẹ máa jẹ nínú ẹ̀. Gàníyàtà ló ń kọjá yìí ẹ kémi mú ẹ máa kálé káàkiri òkè mọ́mọ́ wá o kan wá ní pẹ́pẹ́ sí kí ni mo wá mọ́mọ́ mi ṣe ó ń lọ gbòòrò ní tí mo mọ̀ ní pé kò wọlé ń sìn kó lọ sọ́ta tẹ̀fọ́ yẹn kó dẹ̀ mọ́ bó ṣe máa ro sẹ́mu. ẹ wọ ẹbí bí sílẹ̀ mi ò tẹ fọ́. ìyá ẹ̀ lóru kò ń bẹ ta. tó jẹun mi tẹ́ ẹ̀ bá tilẹ̀ ṣe kọ́ tí mo fẹ́ fún mi torí bí ẹwà owó ni mo fẹ́. bí ẹ púpọ̀ sí ọbẹ̀ yẹn kó tó lọ. ibi ló wà. ibi ló dà tó ń de bẹ́ẹ̀tì di de ogbó ẹ̀. o ti gbọ́ o kò lákọ̀ ya. oṣooṣù lọ́sàn-án yìí mi ò. kó má yẹ pé ojú oorun ló ti jí ewo ní tó kò lákọ̀. ojú oorun bíi ti báwo mi ò sùn mi ò dẹ̀ mọ̀ tí mo ń ṣe. oṣù àní mò ń lọ sí oko ìlákọ̀ yá. kí n tiẹ̀ pẹ̀lú oko lákọ̀ ṣé o tó mọ́ bá ní dá mi lóhùn ṣó tó mọ́ bá ní àbí nǹkan mi ṣe ẹni ọ̀hún ló ní mọ̀ràn o. Súnkàn mi sọ fún mi tí n bá tọmọ ọmọ bá tí mi dẹ̀ kì í ṣe ara ọba at least ọ̀rọ̀ 15 million naira ló ń sọ òun pẹ̀ wọ́n dẹ̀ sọ fún wa pé ẹnìkan 15 million naira èló ló fẹ́ kójọ nídìí iṣẹ́ tẹ́lẹ̀ ó lè mẹ́kẹ́ bẹ́ẹ̀. tẹ́lọ̀ yìí mọ̀ ń ṣe mo fi ń bọ́ ìyàwó àtọmọ ìwọ náà kọjú mọ́ṣẹ́ mẹkáníìkì tó ń ṣe ṣé ó sọ pé ó lè là ń di iṣẹ́ mẹkáníìkì àbó rẹ tó kọ́ lé di iṣẹ́ mẹkáníìkì ni. èmi mẹkáníìkì. wọ́n dẹ̀ sọ fún mi o èmi ni mi gbàgbọ́ o wọ́n ní mo ní ọ̀tá mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé aráalé ni òun lọ tẹ́ ni Súnkànmí ìwọ lọ tá mi. èmi lọ tá ẹ. yes ìwọ ló fẹ́ kí n mẹ́kẹ́ mo ń sọ̀rọ̀ nípa 15 million naira 15 million naira. ok tí a láti wake up 15 million naira láti sọ̀rọ̀ pé 15 million naira 15 million naira. Túndé ọdún mélòó fẹ́ ṣe ọdún mélòó fẹ́ ṣe tó fi bẹ́ẹ̀ 15 million naira ní abúlé Súnkànmí já máa lọ. Túndé ṣàánú àwọn òbí ẹ̀ ọkọ̀ máa fi kú ṣe fàájẹ́ ni. èmi ọkùnrin mẹ́ta tàbọ̀ gúdígúdí ni mi fìgbà kan tí a lẹ̀. ìwọ tó lè déjọ pa tó bá wà lọ tó bá dé ńkọ́. èmi ó dá mi lójú pé eré ló ń ṣe. mo ti dánmọ́ bàbá olóyè. eré ló ń ṣe. àánú rẹ̀ ló ṣe mí o ló jẹ́ kí n bá wọ́n bí Túndé mò ń bá ẹ sọ̀rọ̀ lọ tó máa sọ fún ọ pé iṣẹ́ mẹkáníìkì ò tà mọ́ ní ìgboro Èkó padà sógun state fashion ọba gbà yín láàyè àmọ́ wọ́n ti kó máa ẹṣin kó lẹ̀ tó bá ti gbà yín láàyè padà sógun state. bẹ́ẹ̀ni nígúnígún àṣàwò ìwòrìwòwò òun abásìdọ̀wò nígúnígún àti rúbọ ẹlẹ́rọ tí ó ti gbé. gani nínú gbogbo àwọn ẹgbẹ́ ìwọ ló máa jẹ́ tákìní. àmì àṣẹ. tó o bá ti lọ bẹ́ẹ̀ ló ti bọ̀ láyé àtàláfíà. àmì àṣẹ. ó ti rí bẹ́ẹ̀ ti ṣẹ bẹ́ẹ̀. àmì àṣẹ. àṣàwò ìwòrìwòwò ohun abásìjọwò nígúnígún ó ti kún fún ọ báyìí. gani ọmọ Àṣàkẹ́ ìwọ ló ti gbá kínní èmi tí mo sọ bẹ́ẹ̀ lélẹ̀. bẹ́ẹ̀ni. ìwòrìwòwò Gàníyàt ọmọ Àṣàkẹ́ ó ti ju ẹ ṣe. nígúnígún kí ló ń gún àwọn wọlé Gàníyàtù ìwọ pẹ̀lú Tẹ́júmọ́lá kí ni wọ́n ṣe ní tó gbígbá tó ọmọ bàbá oníbúrẹ́dì.
àǹtí báwo lẹ́yìn ṣe báyìí náà ẹ̀dẹ̀ dínà mọ́yàn ẹ̀yàn ṣe prayer lọ́wọ́ ẹ̀dẹ̀ díyàn mọ́yàn àwọn pípì ti gbowó lọ́wọ́ mi náà. aláwọn ilé ṣe wọ́n fi búrẹ́dì kú ẹ lómi ọbẹ̀ jẹ Gàníyà tó ojú kòkòrò ẹ ló mú ẹrí léyìí ìyáálé ọ̀kan. tó ní ìgbà tí wọ́n bá ti wà mí ní ìyáálé ọ̀kan mi ò sí nínú aṣọ tí mo wà yìí tí wọ́n bá ti rí mi nínú aṣọ tí mo wà yẹn mi ò ṣe ìyáálé ọ̀kan mọ́. Gani ṣebí mo sọ fún ẹ níjọ́ tá a fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣètùtù yìí pé ó pàdé ọ̀tá rẹ ẹni tó ṣe ẹ́ lówó ẹ̀. ọ̀tá ọ̀rẹ́ o ṣọwọ́ mọ́. ẹjúmọ́ làwọn ọ̀bọ ní búrẹ́dì gbogbo ayé ni máa fẹ́ jọ ìsọ̀ àtiwọ́ olójú kòkòrò yìí tó jọ olójú kòkòrò orí nìyẹn ó pẹ́ ká tó ta jíǹsì díẹ̀ kó fi ṣètùtù fún ẹ olè. Gani ṣé o mọ̀ pé mo sọ fún ọ pé èèyàn ẹbọ tá a fẹ́ ṣe yìí èèyàn tá a bá ti kọ́kọ́ pàdé ọ̀tá ẹni obìnrin gangan lọ́tá rẹ ní í sí ọ bó sì ti wà yìí ó ti fojú kẹtùtù ó di dandan kó gbé tutù lọ o èmi ò mọ̀ bó ti já sí ọ. àǹtí àṣẹ ilẹ̀ ń ṣe mí ẹ̀yin lè fẹ́ kí sóríire àṣírí ti tú báyìí olóò ti fojú àjẹ́ ọ̀jẹ́ ni ayé máa mú gàzẹ̀ tí lè fi jóná mo ní kẹ́ mú mi jáde ẹ̀ mú mi jáde mo ní kẹ́ mú mi lọ sọ́dọ̀ ọ̀dọ̀ lédè gbé erégbèjì àdó ẹ̀ mú mi lọ ẹ wọ́n sọ fún mi ní sí pé àwọn gbà mí ni. ọ̀lẹ̀ ni ẹgbẹ́ ìyá máa wọ́n kú wọ́n sí mi lára láyé Ebola ẹ má kó ti ń ràn mí olórí kórí gbogbo olójú kòkòrò ní ẹni tójú ẹ̀ rí lórí yẹn. ẹ̀kọ́ ti wú òtítà Gani alákọ̀ọ́kọ́ nínú gbogbo àwọn ẹgbẹ́ àṣàwò ìmọ̀jíire obìnrin òrìṣà. Gàrí Ìgbò ló lọ rà Gàrí Ìgbò tó rẹ̀ kóra gàrí Ìgbò àmọ́ kékeré tí wọ́n bá ti rán wọn ṣẹ́ iṣẹ́ tó bá wù wọ́n náà máa jẹ́ ṣé gàrí Ìgbò máa dùn mú ni. ọlọ́mọ ẹ̀ gbà lọ́nà. Tani ẹ mo rí ẹ ìwọ ni. Pàdé ẹ̀. Báwo yẹ kí n ti sá wọlé mi ẹ ti sá la. Ó mọ̀ ọ́ rìn. Ó mọ̀ ọ́ rìn gbẹ́jà yẹn káká gbé síbí. Jókòó jàre má dá mi lóhùn sórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí kò yé mi. Gàrí Yorùbá ni mo ní kán lọ rà wá gàrí tó kan dáadáa àfi bó ṣe lọ ra gàrí Ìgbò à mú bẹ́ẹ̀ ni. Gàrí Anambra ni. irọ́ ló pa bó ló jẹ mọ̀. ti Imo ni. Imo. irọ́ ni ọ̀dà gàrí mọ̀. Imo ló ti wá. jẹ́ àfi ti gàrí lẹ̀ ká sọ ohun tí mo bá wá. ọ̀rẹ́ wọ́n fẹ́ kó ràn mí lọ́wọ́ ni o lórí ọ̀rọ̀ ṣọ́ọ̀bù mi wọ́n fẹ́ gba ṣọ́ọ̀bù lọ́wọ́ mi mo sì fẹ́ kó gba ṣọ́ọ̀bù lọ́wọ́ mi kó bọ́ lọ́wọ́ mi torí ọ̀rẹ́ mi ti ń bẹ ní ọ̀dọ̀ wa ó ń jẹ́ kó máa yé mi pé tíṣẹ́ tẹ́lọ̀ bá gbé mi kí n filẹ̀ kí n tẹ̀lé lọ sínú gbó lákọ̀ òun fẹ́ lọ gbé ìlákọ̀ o òun fẹ́ ṣe kíní kan o ara ọmọ ọba òya o òun fẹ́ gbé kíní kan ṣé kó máa wọ bó ṣe ń wo òun kò ní gbẹ́rẹ́ bláì lásán wọn sí fún dáadáa tó ti bí àfi chọ́ọ̀chì ní gbogbo gbà òun fẹ́ lọ sínú gbó lákọ̀ ṣọmọ yìí kí a máa lọ sínú gbó lákọ̀ ni òbí tiẹ̀ ní sùúrù igbó lákọ̀ tó lóun fẹ́ lọ yìí ẹni tí ò sí gbẹ́rẹ́ tí ò sí nǹkan ṣe yẹ kó ló wá gbà nímọ̀ràn kó máa lọ ló bá mú èbú ló bú mi n ò sì fẹ́ kí èbú rẹ̀ kí kó jèrè ọ̀rọ̀ lára mi mo ṣáàbà kó jọ ràn mí lọ́wọ́ pẹ̀lú ní tó bá lọ kí n tẹ ẹ̀rọ owó ṣọ́ọ̀bù mi sàn. Igbó làkọ̀ wò má jẹ́ kí n parọ́ fún ẹ sórí igbó làkọ̀ yẹn gan-an ló gbé mi náà padà wá sínú ìlú. ó lọ ní igbó làkọ̀. Igbó abáràn jẹ ni. Igbó làkọ̀ ìwọ. ó fẹ́ lọ. ṣé pé inú ẹ dùn sí. inú mi dùn sí pé òun sí ọkọ̀ kúrò lásán ọ̀ para ẹ̀ dànù. tó o bá ní nǹkan kan tó o lè ṣe sí bí àmọ̀ràn tó o lè gbà mí gbé ọ̀rọ̀ yẹn sẹ́gbẹ́ kan torí pé èmi ti múra tán mo máa lọ. ọmọléwé ṣé o ní bàbá láyé. ní bàbá. ọba kú òkú gbé kálọ̀ bá dé bàbá ni wà ní kó lọ wọnú ẹgbẹ́ oṣó kó máa fi irú ọ lágbára ọ lágbára ọ ní kankan ọ ní bàbá láyé wo bí jẹ́ n sòótọ́ fún ọ tí ẹ gbígbé náà
bá ló fẹ́ lọ sínú igbó bó bá kú dànù nísìnyí kò sí. ẹ wo wọn ràn ọ́ lọ́wọ́. ìwọ èmi ni bó bá pàdé mi lọ́dọ̀ tó bá rò pé iṣẹ́ tí náà lásán mọ̀ ń ṣe bó bá gbẹ́ etí mi ó dọ̀run wọn ò lè sí ọ̀run àràkejì wo inú ti ń bí mi o lè má gbọ́dọ̀ mi gbọ́ jẹ́rìí o lè má gbọ́dọ̀ mi gbọ́ ṣùgbọ́n tí mo fẹ́ fi ọ̀rọ̀ mi fẹ́ fi dá lójú pé agbára ń bẹ jẹ́rìí ń bẹ ń bẹ ṣé pé ọ̀ kì í ṣe télọ̀ lásán. ǹdẹ kó jẹ́ ká lọ jẹ́ ká bọ́ sẹ́gbẹ̀ kan. jẹ́rìí. gobi ohun tí ń bẹ lọ́kùnrin ọ̀run. kí ni. ìṣáná lè rí. ìṣáná. magis. tó bá ń gbọ́ Mr. ìṣáná níjọ́ tó bá gbẹ́ tí mi ti ń bá ṣí pálí kí ni ìbẹ́nu rẹ̀ yìí. ọ̀ka o máa ń lo olóòka àmúdó. tẹ̀lé mi ká lọ́kọ́ lọ́wọ́ ilé ìkọjá àmúdó n ó fi agbára hàn lé mi. ọ̀ka àmúdó lélẹ̀. tẹ̀lé mi ká lọ. ọ̀ka àmúdó lélẹ̀. níjó. ọmọléwé mi ò gbọ́ rí. mo fẹ́ fi ayé hàn ẹ́. mi ò gbọ́ rí. mo fẹ́ kó mọ̀ pé ayé wà. ayé wo ìrànlẹ́ pọ̀. Súnkànmí ẹnu ẹ ó ti pọ̀ ju bí ìtajà kàrà yìí tó mú dání yìí òkà àmúdó lásán ni má tàn mí pa tú ọwọ́ ẹ. ó dáa gbà bá mu dání torí eléyìí tó pè lóògùn àmúdó yìí. àbí kí n kọ̀yìn sí ẹ. má kọ̀yìn sí mi o kọjú sí mi. kí bá kọ̀yìn sí ẹ. sori tó bá ti wá mu báyìí ń bọ̀ yọ jáde tó bá ti dénú gbó tẹran kó bá yọ sí ọ torí ọ dolúfà èmi náà fẹ́ dolúfà báyìí. báwo mi o má bẹ̀rù bí tadé yìí o ní kórìí tadé yìí má bẹ̀rù bẹ́ẹ̀ o. kí ló fẹ́ bà mí lẹ́rù. ṣé bó ti rí báyìí má sá o ẹ ọ gbọ́dọ̀ lọ o tó bá lọ tí n bá ilé rìn wọgbó mo lè wá bínú ṣá o má sá o. èmi ọ̀rẹ́ rẹ̀ ni èmi Súnkànmí ni ó dáná fẹ́nu kò mí lẹ́nu. má jẹ́ fẹ́nu kọ́ ẹ lẹ́nu ṣé bí lóòótọ́ ló lè déjò. jọ dèèyàn padà jọ dèèyàn padà. fara ẹ balẹ̀. ọ̀rẹ́ mi. Yọmí mo ti tọ̀ sára. mo sọ fún ọ. ọyọ mọ pálísà náà ọ kì í bọnú rẹ̀ ìdí ni pé tó o bá lọ ka àwọn ẹranko burúkú nugbó tó ń yọ sí ọbẹ̀ ìgalà àbí erin ńlá wọn náà wàá ṣe pẹlẹbẹ ọ ń ṣe bí ejò. Yọmí 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 dédédé jádọ. Ṣọlá káàbọ̀ báwo ni ìrìn àjò ẹ. sista mi ẹ fi mi rẹ́rìn àbí ẹ wò inú mi ò dùn mí wà á pì mí ṣe wáyé o wọ́n ń ṣojú ṣáájú lọ́dọ̀ kábíyèsí yẹn o ọlọ́wọ́ bá ń gbọ́ kó ṣeré o ẹ gbọ́ àwọn tí kò yẹ kó tiẹ̀ mú rárá àwọn Gbénga Fẹ́mi Ṣẹ́gun àwọn yẹn tí wọ́n lè pa adìyẹ lásán náà ni pé kó máa lọ mú ìlàkọ̀ wà lógbó ultimate search nìkan tá à ń sọ yìí náà Ṣọlá ìlàkọ̀ ewé inú ẹ̀ bí ìlàkọ̀ bó o ṣe lọ yẹ ìdùnnú tèmi ni o torí mi ò fẹ́ fojú sunkún ẹ̀ ṣó ti yẹ à ń gbà ọ̀rọ̀ máa jíjẹ lọ́wọ́ ọkú ni o ó ní wọ́n jẹ́ kó o lọ sákìtàn lọ jẹ. àti yẹn wò ẹ gbàgbé ọ̀rọ̀ máa di yẹ o Ṣọlá ló ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ṣẹ́ni tí Ṣọlá bá ń kó wọlé ṣé ẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ni. tí mo máa jẹ́ ń bẹ̀ àwọn kì í ṣe ru owó yìí. ẹ wo sísá mi. ṣé wo mọ̀ pé ẹ̀mí ju owó lọ. àti mi ì ní kú bọ̀ kí ni kọ́ni mo kò fẹ́ kẹ́ mọ̀ ni pé bí mi ṣe owó yìí gbà ó ń dùn mí o ẹ mọ iye tá à ń sọ̀rọ̀ ń pẹ́ ẹ ní. èlò. 15 million naira. Olúṣọlá àìmọ̀dí ọlọ́lá ni ọ̀rọ̀ ẹ tó mú ní sàṣàkú eré tó bá yẹ wà wọlé. tó bá yẹ ni màá wọlé. bẹ́ẹ̀ ni mo sọ. ṣé tí bá kó wálé ṣé ẹ ní jẹ́bẹ́ àbí. bàbá jẹ́bẹ̀ kì í ṣe owó tó fẹ́ gílẹ̀ mi lọ. orí ẹ̀ tí ò gbàbọ̀dé ni ò jẹ́ kó ń mú ẹ. oṣù tó fẹ́ lẹ̀ mi lọ. kó ti jí ẹ̀ kó wọlé kó ti jí ẹ̀ kó wọlé. màá lè wá surprise. kété ti bọ́ kí la fẹ́ mi gbọ́n mi ò tó wọ́ dẹ́dẹ́. gbogbo tó bá pẹ́. ẹ rí o.
yegede ẹ̀rí. ẹ̀yin ó mọ ké bí ẹyẹ ọmọ èèyàn ó fọ̀ bí èèyàn o àbíyèsí lórí ń tá a ṣe níbi asọ̀rọ̀mágbèsì tẹ̀ ní akéde nígbà sì kéde àwọn tó yọjú rèé o tí wọ́n láwọn láyà tí wọ́n lọ bó gẹ́gẹ́ sí mo fi ní kán máa bọ̀ aláàfin kábíyèsí. ọ̀kadì ọ̀dọ́ ẹ pè bí ewé apẹ́ o ẹ dalẹ́wà bí ọ̀sìn ajimákò ń gbẹlẹ́ mọ́jẹ́ bí ewé irin Èdùmàrè yọba ń gbèrú àgbàdókè inú làásìgbò tá a wà yìí inú àìbálẹ̀ ọkàn tá a wà yìí àwọn onílẹ̀ wọn ò ní padà lẹ́yìn wa àwọn ọmọ tá a rí rè pápá o àwọn ikú mẹ́ta àwa ni pé ká mú méjì nínú wọn ká mú wá síwájú yín kẹ́yìn ní wòlíì wọn ó yẹ ní nǹkan kan tí ẹ bá wọn sọ ìdí inú ta fi kó àwọn ènìyàn wá. kábíyèsí ẹ̀yin ọmọ wọ̀nyí ẹ mọ ọmọwé yín o ẹ sì fi ṣoríire ìfẹ́ tẹ ní sílùú yìí ọlọ́run ọba ọmọ nífẹ̀ẹ́ yín ní báyìí ṣé ẹ ti pé 9. kábíyèsí a rí gbogbo bí a ṣe ń ṣe lórí àwọn ọ̀dọ́ especially àwọn ọmọ school fẹ́ ṣe ń náwó lé wa lórí bàtà gbọ́ ọ̀rọ̀ yìí wípé ẹ wà nínú ìṣòro báwo pé àsìkò láti ṣe ìrànlọ́wọ́ fẹ́yìn náà padà ìdí ló fi jẹ́ pé àwa akọni 8 la wà àpè 9 olúwa. Actually òótọ́ ni kejì mi sọ nígbà tí news yẹn máa spread the school later la ṣe wá discover pé ọba tí yín náà sọ torí àti gbọ́ news yín here and there bẹ́ẹ̀ máa ń support àwọn youth so but ìgbà tá a máa gather ara wa together a rí i pé àwa tá a bold tá a ní confident láti lọ sí inú forest ẹ̀sán yẹn àjù 8 lọ but tẹ́ ẹ̀ bá ní bínú sí àmì bá ní bóyá kẹ́ fún wa ní bóyá bíi 3 days yeah in less than 3 days a máa pé 9 àmà rẹ̀ nìkan tó tún máa join wa sà ẹjọ́ ẹ̀kan fún wa bíi 3 days. ọdún mẹ́ta tí wọ́n ní kí n fún yín yóò ti pẹ́ jù àgbọ̀rọ̀ fi iná sọ̀rọ̀ ìlú sọ̀rọ̀ àbíyèsí aláṣẹ kejì ntí bá ti yá kẹ̀ tó ń pẹ́ mọ́. ẹ dákun kábíyèsí nǹkan kan sọ sí mi lọ́kàn o. sáwò. ṣé ẹ rí ọ̀dádá tí ń bẹ ní inú túbú tó fún ọmọ ọba nílà kọ̀tì. yóò pẹ̀lú wọn. yóò dáa fún ọ̀tún. irú wọn bá kú bí wọ́n bógun lọ kò léèwọ̀. wọ́n á dábàá tiẹ̀ sún lé ẹnu ẹ̀ báyìí náà fi kú. ẹni ó bá sunmi burúkú èsì burúkú wọn bí kò kú wọn ní kí gàmbàrí ó tàkìtì onílẹ̀ le tàbí kí gàmbàrí ó tàkàyè. olúwa mi ẹ pàṣẹ sí. bí ẹ ṣe sọ àṣẹ sì sí. ẹ wàá ṣe nǹkan kan. àwọn ọmọ yìí mẹ́sẹ̀sán ẹ kó wọn dọ́dọ̀ olúgbọ́n kóró wọn lágbára ẹ kó wọn dé ọ̀dọ̀ àrẹ̀sà kóró wọn lágbára ẹ kó wọn dé ọ̀dọ̀ ọwọ́ àràǹdó àga kóró wọn lágbára tó àmọ́ kí wọ́n tó lọ níkòsí àti ọ̀tún ẹ mú wọn yà ní ọ̀dọ̀ àrẹ̀mọ kí wọ́n wo kò tí àrẹ̀mọ àmì wà èyí ò ní ò mú wọn ṣiṣẹ́ takuntakun tí wọ́n bá lọ. àbíyèsí àwọn ọmọ ẹ̀ náà ti ń gbọ́ àwọn mọ̀ pé àwọn alálẹ̀. ire gbogbo lóde ṣàlàyé lórí àpáta àgbàrásálà ìbánikíní lóyún. ẹ pẹ̀lẹ́ ẹ kò kọrọ ọmọ ẹ kú ọ̀rọ̀ ọmọ. lórí àpáta àgbàrásálà wọ́n ní ikú kíní lóyún. olórí fọkànbalẹ̀ àìgbọ́kú ọkọ́ àìgbọ́kú ẹ̀dán ká tó gbọ́kú ẹ̀dán dẹ̀yìn òṣùgbó àwọn onílẹ̀ wọn nígbọmọ ẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀rẹ́ ọ̀yà ọ̀kadì àbíyamọ ọ̀kadì o ò ní fojú sùn fún ọmọ ẹ̀. ikú ìpẹta lójú ọ̀nà wọn ò ní já lẹ́yìn rẹ̀ olóye bí ó sì rí nù. ẹ̀yin géńdé ọ̀rọ̀ rẹ̀ ibi iṣẹ́ rẹ̀ èròsà ní bọ́lọ́jà ṣèlú o ìgbà géńdé ní sọba lélẹ̀ dákí iṣẹ́ ti rò dáadáa ẹ ti forí òkòkò sọ̀ọ́dún ẹ ti rò dáadáa gẹ́gẹ́ bí n tẹ́ gbọ́ igbó rèé o igbó ni wọ́n á gbóhùn gegeze o lọ́dàn là á gbóhùn gbogbo fọ̀ ọlọ́mọ orí àwọn bàbá yín yóò sìn lọ yóò sìn bọ̀. ọ̀sán ẹ̀yin ọmọdé wọ̀nyí ẹ ṣoríire ojú ẹ̀dẹ̀ ojú yóò ní fọ́ adúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ tí wàá wà yìí tẹ́ ti fi ọkùnrin wa balẹ̀ pé ẹ lórí ẹbọ rè torí ifá ní odi jàgídí
Ọ̀rúnmìlà ló dàgẹ̀dà tó bá dàgìrì dàgẹ̀dà tó bàràkà láàtẹ̀ ọ̀bàràkà yọ kàdúkù lọ́nà yìí lónìí ajá dúdú ló di ọ̀run àgùntàn bọ̀lọ̀jọ́ ẹ̀rọ àmúṣe náà wà á díàbọ̀ kan ọ̀sá nígbà tí lọ sí ìdálẹ̀ tí lọ sáwó oúnjẹ bá lọ tó ní ifá wọlédè mi rin Ọ̀rúnmìlà wọlédè mi rin irin wo bẹ́ẹ̀ bá ní wọlédè ògùn àwọn àjẹni wa wọlédè ọ̀sà ilé tẹ́ bá fi sílẹ̀ àwọn tó láyé wọn bá ń dì mọ́ ẹ sórí ire ẹ lórí ẹbọ rẹ. ká wá padà sọ́dọ̀ kábíyèsí torí ibi àti ìpínlẹ̀ oko là ń bàbọ̀ sí. bẹ́ẹ̀ni àwọn ọmọ yìí ti lérí fún wa pé àwọn lọ àbí kò bá ń lọ adéyẹmí ó sọ ní ara rẹ ẹ má wọ̀ láàbù ẹ má wọ̀ láàbù. ọmọ yìí ó má sọ lẹ́nu o ó má sọ lẹ́nu torí pé inú yín sì ń bí mi tẹ́lẹ̀ sórí búre ẹ má tún kúlẹ̀ pàmí lórí ọkọ̀ ẹgbẹ́ òní olóògbé fún ẹ̀yìn yọ̀ṣọ̀ ìlànà yé ọdẹ ẹbí sàánú ìjọ. àní lọ báyìí àní bọ̀ lọ́wọ́ wọn yẹnu kò sí nǹkan kan tí yóò sì yọ nǹkan tó sọ ọmọ kò sí lé gbogbo àwọn nǹkan tí mo kọ́ ọ̀hún mo gbàgbé rẹ o ní nǹkan kan bá dẹ́rù bọ̀ àwọn gbólóhùn ni kò máa pè kò sí nǹkan kan tí yóò sì yọ. ó tiẹ̀ já bẹ́ẹ̀ ó já báyìí. sílódé àbúṣúrò ọ̀bàjẹ́ o ó ti kọ́ ti wọlé gàràrà ó ti ẹ̀ kí mi irú wàhálà náà ti wọ́lu ọ̀bàjẹ́ gan kí ló fà rí fín. ẹ wo bọ̀dá mi máa bì ẹ̀gbọ́n mi ṣé pé ibi ìbàyìí lọmọ yìí wà látijọ́ yìí tẹ́mi ń wá kiri èkó èmi pẹ̀lú ètìjọ ágíò wípé kó má lọ síbi kan ó dẹ̀ sọ pé ó máa lọ àṣẹ bíbá ìlú sáwà ẹ̀gbọ́n mi ṣó dáa bẹ́ẹ̀ ẹ̀yin náà dẹ̀ gbà sílé. Gàníyá ebi wọn náà lọ sọ pé kó lọ wípé o ti lọ rí gba àjẹ́ nítorí rẹ̀ pé kódà o ti gbé sùnmí fún òun. ń gbọ́. àdúrà ló ṣe fún di ọlọ kò sí nǹkan kan tí ó ṣe nǹkan kan sọmọ kò sí lé èmi ti mọ ọdún ilé agbára bàbá wa àgbà tí wọ́n wọ bẹ̀ rí ni àwọn tá a dọ́kùnrin là ń wọ bẹ̀ jẹ́ ká mọ̀ pé mo ti ṣe nǹkan fún ọ. Àjíbádé lórí ikú kagba ikú. Wọ́n ní kò béèjì gbàlẹ̀kẹ̀ lọ́rùn àkàlà kó pàkàlà mọ̀ kó bá má jìyẹ lójijì ariwo tó sí ọ ní mọ̀ pa. Padà! Kí ló padà? Bọ́dá mi ò tẹ̀ sí dábẹ́. Mo ti kọ́ lóògùn. Mo ti tí ó ṣe é jọ lọ. Ṣàdúrà fún ni. Àdúrà ló ṣe fún. Ṣàdúrà fún. Mo ti ró lágbára. Ṣàdúrà fún. Màámi ẹ máa bọ̀. Ọlẹ́ tó bá ní. Ẹ wò ó kò ń sọ̀rọ̀ líle wọ́n ti lọ everybody máa ti wà ń bẹ̀ ẹ máa bọ̀. Kò sí. Sọ̀rí ọlọ rí ọbọ̀ rí. Ẹlẹ́dàá mi ó sìn ọ lọ. Ọwọ́ ìlẹ́nu báyìí kó mọ́ bọ̀ fọ̀. Ọlọ re ọbọ̀ re. Sọ̀rí ọwọ́ abá mi lé o. Ọ̀ní jáde àìwọlé. Ọ̀sìn ní wọlé ọ̀ní rógbó ẹ wọlé àìjáde. Ẹkún báyìí kò ní jẹ́ títì ẹ̀. Sọ́ni kí n tẹ̀ lọ gbé òun. Ọgbẹ́ wa bá mi lé. Ẹlẹ́dàá mi báyìí yóò sìn ọ lọ. Tí bàbá rẹ yóò sìn ọ lọ. Ò ní wọlé àìjáde. Ẹ wo màmá ẹ wo màlẹ̀ wait now kókó ẹ ni pé ẹ gbàdúrà ẹ ṣẹ̀ṣẹ̀ ṣàdúrà pé tá a fẹ́ lọ mú yẹn mi ní kí n mú lọ. Lágbára Ẹlẹ́dàá mi lágbára Ẹlẹ́dàá bàbá rẹ ìwọ ló gbé ìwọ ní ìdùnnú mi ló jẹ́ ìwọ ló máa gbé. Jíjí mọ́jí mo bá kára kátà lórí ọmọ lárèrè. Ìjódèjì ọ̀hún. Ifá ní kí ní ń dún yúnmúyúnmú. Tí ń kun yúnmúyúnmú. Lórí àpáta àpàràǹsálà. Wọ́n ní ajé. Irú báyìí ó lómi lára ó mọ́ra díẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé mo lè mórúkọ? Ṣẹ́wà lórúkọ ẹ̀. Department wo ló wà? Edward mi ló wà. Iṣẹ́ wa ó ti tẹ̀lé Akin lọ sí ìlú. Kí ló wí? Akin. Ayé mi ní sórí àbúrò ẹ báyìí. Sórí nǹkan tó àbúrò ẹ ń ṣe fún mi. Màámi, ṣé wàá tẹ̀lé Akin lọ sílùú wọn? Ló bá tán. Ṣé bí ṣàwà lọ́mọ? Àwọn ò kì í ṣọmọ àbí. Kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí? Ọlọ́run máa jẹ́ kó ọmọdé yìí pa mi kó jẹ́ máa jẹ́ òun ló máa pa mí. Ẹ̀yin ni ẹ máa para yín. Hello. Adéṣẹ́wà. Níwọ̀n bá tí mo délé mo rí ní wá ní kí n sáré tẹ̀lé Akin lọ síbi kan. Mo rí yín. No, àwọn wo ló ń bá yín sọ? Skúù ẹni mi àtàntí ẹ wà mo ti tún lọ gbé níbi iṣẹ́ mi Ọlọ́run máa jẹ́ ó pa mí. Sórí ìtọ́ tí mo tú sílẹ̀ yìí tó bá fi lè gbẹ, mo fẹ́ máa rí ẹ ní Èkó.
mo mọ̀ wọ̀rí wàhálà wọn ti pọ̀ jù mí ìdẹ̀lẹ̀ face problem ọ̀ tó yẹ mo fi pàtó. àdúmọ̀ mi ti mọ̀ pé àwa sí. àgàkẹ́ ẹ̀ tó mọ̀ wọ̀n wọn ò lè mú ọ̀tún in fact báwo ìta ló fẹ́ júwe fún ọ pé bíbá yìí ṣé àbúsọ fáwọn tó hàn sí bíbá yìí lòdì. ó ti pa fóònù oyin náà ti ẹ̀dá ó dà ẹgbẹ́ ìyá fún mi sílẹ̀ má fún yín lápá tẹ́ńsọ̀n ẹ má lọ para yín síjọba lọ́rùn ẹ jọ ń kú ẹ jẹ́ kí n rí 1 minute sí ẹ jọ. ọ̀nkù ẹ jẹ́ má bínú pé mò ń dá yín lá ẹ má bínú torí Ọlọ́run. ṣé ẹ lè gbìyànjú láti fún mi ní àdírẹ́sì bíi ti wọn ẹ jọ ń torí Ọlọ́run nǹkan yín ò ní bàjẹ́ o ojú ò ní tì ẹ jọ. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ibẹ̀ ẹ jìnnà àti tí má tó fún yín ráìtọ̀. ẹ máa mọ ìwé yín ẹ ní fèlì nígbà kankan báyìí bó ti wulẹ̀ kọ́ mọ ẹ ní fèlì. ẹ ní sùn ẹ fi ọkọ yín balẹ̀ ẹ fi ọkọ ara yín balẹ̀ ẹ lọ́ọ́ máa yìn kẹ́kọ̀ọ́ ara yín kiri ọmọ. sí mi sílẹ̀ odidi ọmọ ni odidi ọmọ là ń sọ̀rọ̀ àbúrò ẹni lóyún tó ń ṣe báyìí náà. mo bá gúnugún lórí àjèrè yìí dẹ́ jíjí mo jí mo bá jìgbò wọ̀nà lórí ọ̀pẹ yẹlẹlẹ jíjí mo jí mo bá ẹyin jẹ́gẹ́jẹ́gẹ́ jíjí mo jí mo bá náírà ọ̀rọ̀ ayé ló dà bóòlù ọ̀dọ́dọ́ abẹ́wé pékélé ẹ̀tẹ̀ fún abẹ́sẹ̀ kórìkì ẹ̀wẹ̀ tí ẹlẹ́dẹ̀ẹ́ ti wọ̀ nínú ẹ̀sà ti mọ̀ pé ọgbọ́n ọgbà ni wọ́n ṣe àwọn ọmọkóde yìí o mo jíṣẹ́ táwọn ẹ̀dọ́ rán mi mo jíṣẹ́ táyé rán mi mo sì jíṣẹ́ táwọn àgbààgbà rán mi mo sì mọ̀ pé àjẹyìn mi. ẹ lọ ẹ bọ̀ kò ló ṣe kétí omi ò lórí gbogbo lọ́pọ̀ àti tó bá fọ́ tilé wá nǹkan kan kò ṣe ní ẹ̀mí fọwọ́ sí àṣẹ ẹ̀mí fẹsẹ̀ kù ẹ lọ ẹ bọ̀ kò ló ṣe ẹ dìdú láàrin ìṣẹ́jú kan ẹ̀tọ́ ọ̀dẹ́ bá fẹ́. ọjọ́ yìí sí ọ̀hún ìfọwọ́bà. ẹ máa bá ní ẹ̀kọ́ kan lọ sí máa kíkẹ́ ní mẹ́lẹ́gbẹ̀ẹ́ yóò bá ní àwọn. orígbọ́n ó sáyé ìpẹ́ ni ló bí a bá ti ta kankan kó láàrin kẹ lọ́dọ̀ wà lọ́dọ̀ àgbẹ̀ òun tẹ̀lé díẹ̀ méjèèjì nípa ọ̀dọ́ rẹ̀ ní pẹ̀lẹ́gìrì àṣẹ. ọ̀la ní nkun yùmùyùmù àkóńkó tán ohun ọ̀rọ̀ nífẹ̀ẹ́ ire gbogbo lóde ṣàlàyé lórí àpáta àpàràǹsálà ìbánikíní ń dún yùmùyùmù tí nkun yùmùyùmù lórí àpáta àpàràǹsálà wọ́n ní ìkíní ń dún yùmùyùmù. ẹ lọ ẹ bọ̀ ẹ bọ̀ ẹ lọ ẹ lọ ẹ bọ̀ nǹkan kan ò ní sí èèyàn wúlò kò ní lẹ́sẹ̀ nǹkan obìnrin náà nǹkan obìnrin lẹ́sẹ̀ ẹ lọ ẹ bọ̀ nǹkan kan ò ní sí nǹkan kan bò ní yá yìí èyí náà ní fẹsẹ̀ tákàtà ẹ̀yìn sórí gbígbó ní yapa yín lọ́nà ẹ lọ ẹ bọ̀ ẹ ní ṣubú ẹ lọ ẹ lọ. ire mọ̀mọ́ lèmi ń wá ní tèmi ire ni màá fọwọ́ fà ìwọ ńkọ́ èmi lọ́ fọwọ́ rẹ̀ fà ó ìmọ̀jíire obìnrin òrìṣà. ajákú ajá ò lè kó àkókò àgbọ̀lé kan ìran ajákú ajá ò lè kó láyé àkókò àgbọ̀lé kan ikú pa babaláwo bí ẹni ò gbọ́ fáyé gbogbo níṣègùn bí ẹni ò gbọ́ ń tọ́sán yìí ń sọ obìnrin ò ṣá lọ nílẹ̀ yóò kó dágbére fẹ́ ní nǹkan kó tó lọ láyé ikú wá pàgbé bí ẹni ò dá lórí ó pàrọ̀ àlùkò bí ẹni ò dósùn o ikú pa lékelè kí ayé ò kẹfun ẹ má lọ ojú ògbódì ìran àjànà kú ṣubú lulẹ̀ bí òkè o obìnrin
tọrùn akérèǹgbè wo màmá rẹ́ni tí ó dínkù láyé kò séèyàn tí ò ní rọrùn alákejì kò séèyàn tó kó bàbá rẹ̀ ò ní dìgbòrò gbẹ̀yìn mo lẹ́ni tí ń jáwé òkú aṣẹ́gìtà ò rọrùn alákejì adáhùn ṣe ò ní gbélé ó dáhùn lójú bó délé òkílé o bá dáná kọ́ béèrè ọ̀nà n ò pé ọmọ jọkùn o sì gbọ́ ọmọ jókòó lò àmọ́ dákun ohun wọn bá ń jẹ lájúlé ọ̀run ni ọmọ bá wọn jẹ ó ga ó máa ga o èèmọ̀ rẹ̀ o n ò ríru eléyìí láyé. èmi ò mọ̀mọ́ rẹ̀wé ìṣe déjà o. Bá mi gbé fóònù fàákì jọ. Mo ní mo fẹ́ báyọ̀ sọ̀rọ̀, bá mi gbé fóònù fàákì. Hello baby, kí ló ṣe? Kí ló sáké? Hello baby, kí ló ṣe? Ọ̀rẹ́. Má bọ̀ nlé now. Mo ní kó máa bọ̀. Wọ́n wà bí ṣe fẹ́ bá wọn sọ̀rọ̀ ni. Orí ló yọ mí o, ó dà gbọ́nà lérè. Ọlọ́run ṣe o. Wájé Débọ̀ Rúkà. Ọlọ́run máa ṣe o torí yọ mí torí yọ mí. ẹ wá náà kí ló happen kí ló ṣẹlẹ̀ ẹ kàn lọ ń dọ̀ spirit ni now ẹ wọ́n yẹ kákò ẹ kàn lọ ń kákò bíi chicken gan why you dey do like this o kàn fún àwọn ojú bíi pé federal government buy drag kí ló ṣẹlẹ̀ ẹ má máa dọ̀ spirit ẹ ginger now the fact that wípé aṣọ ẹnìkan nínú wa kò ní ká máa dọ̀ báyìí now ẹ jọ secondly ẹ jọ ẹ má jẹ́ ká máa bẹ mọ́ kí ló ṣẹlẹ̀ mo forúkọ bẹ nìkan láṣìírí sí tí ó bá ń ṣòwò tó máa ní ká máa lọ túṣọ èkìtì kan ṣàfẹ́ lù súdé bẹ́ẹ̀ ni ẹ jọ ẹ jẹ́ ká fara balẹ̀ gan ẹ jẹ́ ká máa fúnra lọ́pọlọ. What the fuck is wrong with you? Kí ló dé tó ń fẹnu bẹ́ ò ń bẹ́ jù nígbà tí mo pa òkété yẹn tí mo gbé fún ẹ ṣé o jẹ́ you are a fool. Get the fuck. Èmi you dey craze you wan enter me wetin dey worry you never in your life talk to me in that manner you dey craze tí o bá yẹ pé inú gbọ́dọ̀ ń pa àpò èmi àti ẹ èmi gan bẹ́ẹ̀ roll school ni kí ló ṣe. títò ọ̀rọ̀ yóò ti tó jà. Manuski kò ṣí ọmọ tèmi lẹ́jà rẹ̀ ṣé wo náà rí láàrin wa ni ọwọ́ ọ̀gbẹ́ni fi gbogbo yẹn lẹ́jà rẹ̀ jẹ́ kó lè máa ṣe rere rẹ̀ káàkiri wọ́n ti fi ṣe tí kò bá ti pò kété tí o ti jẹ nǹkan nínú gbọ́ kò ní gbádùn tó bá lè tún tilẹ̀ má tẹ̀lé o èmi tí mo jẹ tẹ́lẹ̀ kù bí mo ṣe wà yóò lè jẹ́ òní next person ẹ bá ti lọ. ẹni tó bá ro kúrò mi ó máa ṣíwájú mi kú ni. ẹnìkan kò ní sọnù nínú wa èmi jẹ́ next person kò yí ẹ gbogbo alamá délé pé láyàtà láfíà fàṣùwọ̀nù gbòòyà torí àtẹ̀síwá ló máa bá wa délé pásítọ̀ ẹ̀ fún wa ládùúrà ìjọ. In Jesus name amen in Jesus name amen gbogbo wa tá à ń lọ ìlànà àdéhùn tàwa títí tá a máa fi rí nǹkan tá à ń wá gbogbo wa la máa wà ń bẹ̀ ẹnìkan lè kú nù wá mọ́. àmín Jésù. wọ́n ro kúrò mi ó máa ṣíwájú mi kú ni. ẹ jẹ́ ká máa lọ ìjà yóò pé yín I dey tell you o make we dey go and I know èyíkéyìí inú yín torí ẹ tẹsán bá gàn
á tẹ̀lé mi ká lọ. But I no get focus gan me I get focus because orientation no get anybody for here. If orientation come you go follow me. No worry. Dope you. Wàá ṣeré. Dope you. You are. I say get your nation I swear. I go just kill you to wait. I swear. Lọ́jà. Everybody have to read. What? Thank you. Let's think over. We're going to focus. Rédíò Nàìjíríà ni bọ̀bọ̀ yẹn ó kàn ń sọ̀rọ̀ ni. Olùwọ́ fọ́kàn. Nǹkan tó wá ṣe ń bí báyìí. ti pẹ́ jù náà ó yẹ káwọn náà ti dé ó yẹ kó mọ̀ pé wọ́n fi àwọn èèyàn kan sílẹ̀ ń bíbá yìí ó dáa jẹ́ àlọ́ já wá wọn lọ. Àmì ò lọ jẹ́ kí mi dúró síbi ìwọ wá wọn lọ́tì ẹ̀ kó o lọ kí o lọ lóde kò sí kankan ẹ̀rù bẹ̀ ẹ̀rù wá ṣe wá bá mi tẹ́rù bá bá mi máa wá sí mi gbẹ́rù bá mi bẹ́ẹ̀ kò sí problem jẹ́ kí mi wá wọn lọ. Èmi ò rí problem àyílẹ̀ àyíbọ̀ lọ́wọ́ ń yẹ rẹ̀. Mo bọ̀ àtúnkà. Ẹ kú jókòó. Mo bọ̀ ẹ jẹ́ ká lọ wọ́n máa yí wa. Kò sí problem yóò wà ẹ ti ẹ̀dá sọ̀rọ̀ pàtó ẹ̀sìn. Tẹ́bi máa ń pa ẹ̀mí kémi lọ sínú igbó àbí kí ló ṣe wọ ìwọ tó jọ́kùnrin kan jókòó rẹ̀ pẹ̀tẹ̀ sójú kan náà ìwọ náà lè tẹ̀lé wọn wọnú igbó. Ẹgbẹ́ ò tí ì pẹ́ ìwọ àpá ẹ̀. Kì í ṣẹ́jú ẹ̀ ṣọ́mọ̀ kó sanra dáadáa. Ebi bá pẹ́ ewa 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 kí tó fún àtọwà lọ́rùn ẹ̀ jẹ́ bá kí kò lọ́rùn ẹ̀ ta ló jọ kí ní ọrùn ẹ̀ pẹ̀lú ọ̀nà àwọn ọmọdé ṣe báyìí. Báàkì bí ọ yẹ mo kú ọ. Mi ò lè láti síbí láyé. Kí ló dúró ṣe? Ẹ dúró ṣá máa fòkú ẹ lẹ́ báyìí ni ṣáà ní ẹ dúró. Ìgbàgede ní ilẹ̀ wa. Ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ níjú o. Wọ́n gbọ́ létílé, aré etílé ń gbọ́ wọn mú mọ́ra. Kí ló ṣẹlẹ̀ rí? Babaláwo tó dé fẹ́ ifá ògbéwúrẹ́ kò gbàgùtàn. Ó ti gba kìnnì, wọ́n ti gbẹ́ran kàyéfì. Iná mẹ́rin ti kú. Lójú iná. Ẹ ti ṣe. Ìtì mo rí nù o. Ògidì kan o. Rẹ́ni. Sábà ti gbọ́. Ẹ̀yìn tí ìbọn bá gbọ́ rárá. Ìbọn bá gbọ́. Kò sì bí wọ̀ ní. Ìrìnàmọ̀ náà mú alẹ́ rẹ̀. Èsì. Ọwọ́ náà gbọ́ àga gangan lọ sọ fún un láàárọ̀ yìí. Ètùtù ni ó ṣe o. Ètùtù ńlá ẹbọ ńlá ti kagún láyà. Ẹbọ òpin ìṣẹ̀ṣe òun ló lọ rè bọ o. Tó o bá ti ṣèyí tán kẹ́mi àwọn ọmọ tó kù kó lè bá a dè yóò ṣe ṣèyí. Ọgbọ́ ìwà yóò ní yá mọ́ ọ lọ́wọ́ o. Olúmọ ọ̀yà yálẹ̀ yálẹ̀.
jí mo bá kára ń kátà lórí ọmọ lárèrè ìjódèjì ọ̀hún Ifá ní kí ní ń dún yùmùyùmù tí ń kun yùmùyùmù lórí àpáta àpàràǹsálà wọ́n ní ajé ìní ń dún yùmùyùmù ọ̀la ní ń kun yùmùyùmù àkóńkó tán ohun ọ̀rọ̀ nífẹ̀ẹ́ ire gbogbo lóde ṣàlàyé lórí àpáta àpàràǹsálà Ifá ní kí ní ń dún yùmùyùmù tí ń kun yùmùyùmù lórí àpáta àpàràǹsálà wọ́n ní ikú ìní ń dún yùmùyùmù òfò ní ń kun yùmùyùmù ọ̀ràn àjogún bí gbogbo lóde ṣàlàyé lórí àpáta àpàràǹsálà àtìrẹ àtọ̀ràn wọn a máa ju wọn rìn káyéká èyí òwú ni ńlá gbé o ẹni abáfẹ́ tó ńlá àwọ̀ ọ̀tọ̀ ire mọ̀mọ́ lèmi ń wá ní tèmi ire ni màá fọwọ́ fà ìwọ ń kọ́.